Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tó ní. A yìn ín nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láé. Ògo rẹ̀ kò sì yí padà. Nítorí tí ó ṣeun. A yìn ọ́ Ọlọ́run alágbára gíga gíga. Ẹkùn ọkọ̀ Fáráò. A gbé e ga fún wákàtí yìí. Mo foríbalẹ̀ fún Elédùmarè, ẹni tó ní ọ̀run ní ayé. Olúwa kò ṣeun. Mo kí i pé ó ṣe é fún ìpamọ́ rẹ̀, fún ààbò rẹ̀, bí ayé tilẹ̀ gbógun tó. Bí a tilẹ̀ sọ pé ká pètò ká pọ́wọ́ rẹ̀ délẹ̀, ṣùgbọ́n tí ó tún pélé sí i, a dá gbogbo ògo àti ọlá padà fún un. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, àpáta ìjìnlẹ̀, ẹni tí kò ṣe é mú. Ọlọ́run ò ṣeun. Olórin yẹn sọ pé, àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa ń jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa. Àwa jẹ́wọ́ rẹ lówùúrọ̀ yìí pé ìwọ ni Olúwa Ọlọ́run. A yìn ọ́ lẹ́ẹ̀kan sí pé ǹjẹ́ Ọlọ́run wà síbẹ̀. Jẹ́ mo gbàdúrà lówùúrọ̀ yìí, gbogbo ọkàn tó ń gbọ́ mi, orí yín ò ní gbàbọ̀dẹ̀. Ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ mu, ẹ ò ní tọrọ ná, ẹ ò ní tọrọ lò. Ìbùkún Elédùmarè yóò máa bá ọ gbé ní gbogbo ibi tó wù kó ti máa gbọ́ mi. Mo dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tó ní o. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Hallelujah. Mo kí gbogbo wa pé ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣé àlàáfíà la bá gbogbo ènìyàn lówùúrọ̀ yìí? Nítorí tí Olúwa ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró. Mo sì kí gbogbo ènìyàn pé ó yẹ kí a ti wọlé tipẹ́, ṣùgbọ́n kì í ṣe pé bóyá ó jẹ́ ti ibi. Ṣùgbọ́n ìrẹ̀kẹ̀sídò nínú ayé yìí àti bí ìrìn àjò ayé yìí ṣe ń lọ ni. Lórí àwọn deliverance program tí à ń ṣe láàárọ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀. We have a little issue pertaining all those the program. Program yẹn ẹ rí i pé ó jẹ́ program tó ní agbára púpọ̀. Torí pé àwọn ènìyàn kan kóra wọn jọ pé à ń tú àṣírí àwọn síta pé ẹ̀sìn wọn ni. Wọ́n ní ẹ̀sìn wọn mọ̀ pé ẹ̀sìn ni wọ́n ń ṣe. Wọ́n kóra wọn wá bá mi pé tẹ́ bá ti máa sọ nípa àwọn program yẹn, kò yẹ kí ẹ máa fi dárúkọ bóyá mi ì sì dárúkọ ẹlẹ́sìn kan. Gbogbo wa ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni mò ń bá wí lórí àwọn àṣírí ayé tí à ń tú, àṣírí àwọn agbára tí à ń tú. Ṣùgbọ́n mo gbàdúrà, ayé ò ní fi ìpín àti àyànmọ́ rẹ̀ sínú àhámọ́. But mo dúró, mo sì fi Ọlọ́run pé èmi ò lè kúrò ńbẹ̀ torí pé àwọn ènìyàn gbọ́dọ̀ kúrò nínú ìgbèkùn. Ìwọ tó ń gbọ́ mi lówùúrọ̀ yìí, ayé rẹ gbọ́dọ̀ jáde kúrò nínú àhámọ́ tí ayé tì ọ́ mọ́. Torí pé èmi ò mọ oṣó, bẹ́ẹ̀ ni mi ò mọ̀ àjẹ́. Mi ò sì mọ ẹlẹ́bọ lóògùn, mi ò mọ pásítọ̀, mi ò mọ wòlíì. Mi ì mọ àlfáà, mi ì mọ ìmáàmù. Ṣùgbọ́n mo mọ Ọlọ́run, ẹni tó dá ayé dá ọ̀run tó sì ní ohun gbogbo. Òun ló lewé, òun ló legbò,
òun ló ní ọ̀rọ̀, òun ló lomi, òun ló ní gbogbo kálámù àti àlùkùránì àti bíbélì tí gbogbo wa ń ké pè. Òun ló ní ọ̀pẹ̀lẹ̀, òun ló ní gbogbo nǹkan wọ̀nyí. Abẹ́ rẹ̀ la dá gbogbo wọn sí, abẹ́ ẹsẹ̀ rẹ̀ ni gbogbo wa sì wà. Ìdí nìyí ni mo fi tọrọ àforíjì ní ìwọ̀nba fún ẹ̀yin olùwòran mi àti olùgbọ́ mi tí ẹ kò rí mi wò bí ọjọ́ bí díẹ̀ sẹ́yìn. Ṣùgbọ́n mo gbàdúrà orí yín ò ní gbàbọ̀dè. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu torí pé àtijọ́ fà á ó ti gùn tó ra wọn. Mo sì sọ wípé tí wọ́n bá tún cross mi láti ṣe anything, a ó gbéra wa lọ sílé ẹjọ́ ni. Nítorí pé kí àwọn olókèṣà 419 kan bá wa dá tó bá jẹ́ pé mi ì ní right àti máa sọ tí Ọlọ́run bá rán mi. A sì fi rán mi ní ẹrù ò sí bà mí. Ṣùgbọ́n wọn ò lè yọjú. Wọ́n ní kógun ó tó dé láti lérí, ogun dé tán wọn ò lè lọ. Èmi ọmọ ọba Abíọ́dún náà ni orúkọ Jésù. Òun ò ní fẹ́ lòmí ṣe o. Ayé ò ní tẹ́ ẹ lọ́fà. Wọ́n tàfà kò bà wá. Wọ́n yin sakatu kò mú wa. Wọ́n yin tojú korojú. Ọ̀run bọ́ lọ́hùn bẹ̀. Kí lẹ fẹ́ wá jẹ́ ká ṣe? Lórúkọ Jésù, ìpín àti àyànmọ́ rẹ ò ní gbàbọ̀dè. Ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí bí ẹ ṣe ń wọlé. Ẹ máa bá mi tẹ love, tẹ like. Babátúndé, ẹ káàárọ̀ o. Lórúkọ Jésù, ìpín rẹ ò ní gbàbọ̀dè. Àpèkẹ́ ajígbáre. Lórúkọ Jésù, ire ò ní fo ayé rẹ dá. Àkọlé tòwúrọ̀ yìí bá mi tẹ love yẹn, bá mi tẹ like ẹ láàárọ̀ ẹ má mi dáàdì. Ẹ máa bá mi pín. Ẹ sọ fún ẹlòmíràn pé ọmọ ọba ti dé láàárọ̀ yìí. Máa share ọ̀rọ̀ yìí fún ọmọ ẹlòmíì. Mo kí gbogbo yín o. Mami Kẹ́hìndé Robert, ẹ kú ojúmọ́ Yorùbá Nation. Ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀ lórúkọ Jésù. A ó jọ rí àánú gbà lórúkọ Jésù. Ilẹ̀ Yorùbá náà Ọlọ́run yóò fún wa ṣe. Ẹni tí mo gbé wá lówùúrọ̀ yìí ni àwọn tí wọ́n ń fi ìbálòpọ̀ gba àṣeyọrí ènìyàn. Ibi tí ẹ̀dá ti ń sọ àṣeyọrí rẹ̀ nù níbi ìbálòpọ̀. Níbi tí ẹ̀dá ti ń sọ àṣeyọrí rẹ̀ nù níbi ìbálòpọ̀. Babátúndé, ẹ ràsà. Sórí àwọn ènìyàn, ọ̀pọ̀ èèyàn ti sọ àṣeyọrí rẹ̀ nù níbi ìbálòpọ̀. Òun la fẹ́ yẹ̀ wò láàárọ̀ yìí. Àwọn ọ̀pọ̀ ènìyàn máa ń sọ wípé wọ́n ti lògo ẹ̀. Ọ̀pọ̀ èèyàn ní wọ́n ti lo kíní kan, ṣùgbọ́n mo máa sọ fún yín pé wọn kì í lo ògo. A máa ń lo àṣeyọrí ògo ni. Wọn kì í lo ògo. Ìwọ tó ń tẹ love yẹn láyé, ọwọ́ rẹ ò ní fọwọ́ rẹ gbọ́mọ sí. Ìyá alájẹ, ẹ káàárọ̀ mà, ẹ kú ọjọ́ mẹ́ta mà. God bless you. A ó jọ ṣiṣẹ́ ìdébí rẹ̀. Ẹ ò ní tẹnu gbó bí ọwọ́ mami. Ayé ò ní lo àṣeyọrí yín. Ayé ò ní gbàrà yín dá lórúkọ Jésù. Ẹ káàárọ̀ mà. God bless you mà. You're welcome. Mo ní ayé kì í lo ògo ẹni, ṣùgbọ́n wọ́n máa ń gbàrà ènìyàn dání. Gbọ́ mi dáadáa. Mo máa sọ fún ẹ ní àwọn tí lo ògo ẹ̀. Ògo kì í ṣe é lò fún ẹ̀dá kankan. Ògo àyànmọ́ tá a bá ti pín fún ènìyàn, kì í ẹlòmíì kì í lo àṣewí ọ̀rọ̀ náà máa ní àwọn tí lo ògo ẹ̀. Èmi ológo rí Olúwa gbogbo mi fún mi. Ògo rẹ wà ń bẹ̀. Ògo dàbí pé ká sọ pé ilẹ̀. Ǹjẹ́ ènìyàn máa ń lo ilẹ̀ ní? A lè gbé ilẹ̀ kúrò ń bẹ̀. Ògo rẹ ò ṣe é gbé. Ayé ò lè jí ògo rẹ gbé. Ògo rẹ dúró bí ilẹ̀ àpáta tó rì síbẹ̀ ní bọ́tà ayé adébẹ̀ wọ́n á lo ilẹ̀. Wọ́n á fi ilẹ̀ kọ́lé. Wọ́n á fi ṣe ohunkóhun. Bẹ́ẹ̀ ni wọ́n lè lo ògo ní àyànmọ́ rẹ, àṣeyọrí ẹ. Ẹwà ògo tó gbé wáyé yẹn, ẹrù ògo tó rù yẹn, inú ẹrù yẹn náà ti máa yọ èyí tó dùn bẹ́ẹ̀.
bá mi Olúgbénga àìkáàárọ̀ ẹ̀rà àánú gbàsà. Ṣé rí ibi tá ń lọ láàárọ̀ yìí, ibi tí wọ́n ti ń gbàrà dá. Ṣùgbọ́n mi wá ní jẹ́ kí pé ní gbàràdá torí tí n bá pè ní gbàràdá ọ̀rọ̀ yẹn pọ̀ ń bẹ. Ṣùgbọ́n mo máa mú níbi pé àwọn tí wọ́n fi ibi ìbálòpọ̀ gba àṣeyọrí ẹni. Ibi tí mo fẹ́ gbà wọlé láàárọ̀ yìí nìyẹn. Báwo ni wọ́n ṣe ń fi ìbálòpọ̀? Bíbélì sọ pé láti ìtèkọ́ṣe, wọ́n ní ká máa bí sí, ká máa rẹ̀ sí. A dá ọkùnrin, a dá obìnrin. Mọ́mì dáàdì láìsí ìbádàpọ̀ ọkùnrin àbí obìnrin, a kò lè bí ọmọ. Láìsí ìbádàpọ̀ ẹranko méjì papọ̀, wọn kò lè pọ̀ sí. Ṣùgbọ́n ibi tí ó ṣòro mọ̀ fún ènìyàn, kí ni ènìyàn ronú rẹ̀ títí tó sọ pé ìdàpọ̀ ní ṣe pẹ̀lú àyànmọ́? Kí ló mú ìdàpọ̀ tó fi fa ogun sínú ayé ẹlòmíràn? Kí ló mú ìdàpọ̀ tí ènìyàn ronú débẹ̀ pé tóun bá ti bá lágbájá ṣe pọ̀, òun wá bẹ̀rẹ̀ sí í lo ògo àti àyànmọ́ rẹ̀? Kí ló fà á? Kí ló fà á tí àwọn wòlíì, torí mi ò ní dákẹ́ kí n má sọ tèmi. Àwọn wòlíì, kí ló fà á tí wọ́n bú àwọn ọmọ ológo ṣùnṣùn tí wọn ò ní fẹ́ wọn, wọn á bá wọn dàpọ̀, wọn á dẹ̀ máa lo àyànmọ́ wọn? Kí ló mú wòlíì, ìránṣẹ́ Ọlọ́run tí ń bá àwọn ẹlòmíì dàpọ̀, tán máa gbowó fún wọn, tán dẹ̀ máa lògo wọn? Kí ló mú àfáà tó máa bá ẹlòmíì dàpọ̀ tí wọ́n á lògo wọn? Kí ló mú àwọn ọba olókìkí ìlú tí wọ́n bá àwọn obìnrin míì dàpọ̀ tán lògo wọn? Kí ló mú àwọn olóṣèlú dàpọ̀ pẹ̀lú àwọn ọmọ wa kéékèèké tán gba ayọ̀ wọn dànù? Kí ló mú wọn? Kí ni iṣẹ́ tí wọ́n fi ń ṣe pàtó? Ọ̀rọ̀ wà ń bẹ̀, màmí, pé ẹlòmíì láàárọ̀ yìí, mo fẹ́ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ láàárọ̀ yìí. Tẹ́ ẹ bá ń rí káàkiri pé ẹlòmíì á ní, pásítọ̀ kan ló bá wọn dàpọ̀ ṣùgbọ́n ògo ń lọlẹ̀. Ẹlòmíì á dẹ̀ máa gbẹ. Ẹlòmíì á dẹ̀ máa ṣe kí ni? Á dẹ̀ kú. Ẹlòmíì á ya wèrè. Ẹlòmíì kò ní jẹ́ ènìyàn mọ́ tí ó fi jáde láyé. Ẹlòmíì á ya wèrè. Ọ̀rọ̀ wà ńlẹ̀ o. Bá a bá parí ẹ̀ lénìí, mo la máa tọwọ́ bọ̀ díẹ̀. Hallelujah. Mọ́mì, ìwọ tó wà ńbẹ̀ tún jókòó dáadáa. Shake body. Sáré gbàdúrà yìí. Sọ fún Ọlọ́run lówùrọ̀ yìí, Olúwa, níbi tí mo rìn dé tí mo ti bá ní ìdàpọ̀ pẹ̀lú ọkùnrin àdẹ̀dẹ̀, níbi ọkọ ilé ẹni gan máa fi nǹkan báyàwó ló ń gbà mí. Wà pariwo, Olúwa, agbára ìdàpọ̀ tá a fi ń gbà àṣeyọrí mi dànù. Ẹ̀mí mímọ́ bàjẹ́ lára mi lówùrọ̀ kùtù yìí. Ó yá, ó jẹ́ sọ̀rọ̀ mi mọ̀ bóyá alẹ́ ló wà lórílẹ̀‐èdè tó wà tó ń gbọ́ mi. Bóyá àfẹ̀mọ́júmọ́ ni ìdí ní mo máa fi ń kẹ́ pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kú àárọ̀, ẹ kú ojúmọ́. Ó yá, gbogbo àkókò tó wù kó wà. Ọlọ́run Elédùmarè o, ó yá, dáná agbára sínú ayé mi. Dáná agbára láyé mi. Òkùnkùn jáde, òkùnkùn jáde, òkùnkùn jáde, òkùnkùn jáde, òkùnkùn jáde, òkùnkùn jáde. Jésù Olúwa wa. God bless you. Say amen. Mommy, I say God bless you. Any evil things that operates in your body from your head to toe, right now, I declare and I prophesy to your life, be healed in the name of Jesus.
I send the arrow of evil out of your body right now. Let them be removed in the name of Jesus. Let them consumed by fire in the name of Jesus. You will heal in the name of Jesus. Be free. I say be free. I say be free. I see someone over there. Gbogbo ipá òkùnkùn nínú ilé rẹ lóòrọ̀ yìí, ó yá iná Ọlọ́run kó gbé mì. Bẹ́ẹ̀ ni kó rí, kò ní yí padà. Jésù Olúwa wa. Ẹ káàárọ̀ nítorí pé wọn ò mọ̀ pé ọmọ ọba ti dé ni. Mami máa pín, máa wò ó, máa dà á síta. Mo ní o máa dà á síta lówùúrọ̀ yìí, máa dà á síta, 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 máa dà á síta. Máa pín láàárọ̀ yìí kí n tó bẹ̀rẹ̀ ètò mi sì fẹ́ pẹ́. Oh God, má ní mi ò fẹ́ pẹ́ lówùúrọ̀ yìí sẹ́. Mi ò fẹ́ pẹ́, mo fẹ́ tètè pàápàá torí mo ní àwọn ọ̀rọ̀ tí a fẹ́ lò láàárọ̀ yìí. It is well, it is well, it is well with my soul. Lórúkọ Jésù, ayé rẹ yóò ní àṣeyọrí lórúkọ Jésù. Mo ní ayé rẹ gbọ́dọ̀ ní àṣeyọrí lénìí lórúkọ Jésù. Ṣàmì. Mo ní ayé rẹ gbọ́dọ̀ ní àṣeyọrí lówùúrọ̀ yìí lórúkọ Jésù. Tètè sáré pín fún ọmọ ẹlòmíì. Nítorí àánú Ọlọ́run máa dìde. Ògo Ọlọ́run sì máa dìde. O ò ní sọnù. Ọwọ́ ayé ò ní bá ọ. Ayé ò ní gbé ọ gbìn. Ní gbogbo ibi tó o bá dé láyé lórí ẹwà ògo Ọlọ́run. Gbogbo ibi tó o bá dé láyé lórúkọ Jésù. Ọlọ́run onímájẹ̀mú kó dìde ìrànlọ́wọ́ fún ọ. Ògo àtòkèwá kó dìde fún ọ. Gbogbo ibi tó o bá wọ̀ lówùúrọ̀ yìí, ògo kó dìde fún ọ. Láti wákàtí lọ lórúkọ Jésù lórí ẹwà ògo Ọlọ́run. Mo ní kó lọ rí ẹwà ògo Ọlọ́run. Lórúkọ Jésù lọ rí ẹwà ògo Ọlọ́run. Láti ẹni lọ lórúkọ Jésù lọ rí ẹwà ògo Ọlọ́run. Láti ẹni lọ lórí ẹwà ògo Ọlọ́run. Láti ẹni lọ lórúkọ Jésù lórí ẹwà ògo Ọlọ́run. Mo ń bọ̀ lórí ẹwà ògo Ọlọ́run. Láti ẹni lọ lórí ẹwà ògo Ọlọ́run. Láti ẹni lọ lórí ẹwà ògo Ọlọ́run. Gbogbo ipákípá, gbogbo agbára kágbára tó ń ṣe lòdì sí àyànmọ́ àti ìpín rẹ̀. Gbogbo agbára tó lóòní lọ lówùúrọ̀ yìí. Gbogbo agbára fẹjọ́ ẹni sùn lórí ìkóta àṣeyọrí. Lórúkọ Jésù iná ká wa má lówùúrọ̀ yìí. Ó yá dìde wọnú ògo lọ. Dìde wọnú agbára májẹ̀mú lọ. Mo dá ọ sílẹ̀ lówùúrọ̀ yìí. Kúrò nínú ìgbèkùn náà. Ó yá jáde, 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 ó yá jáde lórúkọ Jésù. Mo pálàṣẹ ni kò dá lábàá. Mo ní o jáde kúrò nínú ìgbèkùn náà lówùúrọ̀ yìí. Mo ní o jáde nítorí Ọlọ́run onímájẹ̀mú ti dé, ẹni mímọ́ Ísírẹ́lì. Wọ́n ti dé o nítorí ọwọ́ agbára ẹ̀mí mímọ́. Wo ohun tí mò ń wíre lówùúrọ̀ yìí. Daddy, mami, mo ní agbára kan. Òun ló máa mú agbára. Kí ló fà á? Níbo ni ènìyàn ti rí irú agbára bẹ́ẹ̀? Kí ni wọ́n lò? Wọ́n dẹ̀ wo ṣùnṣùn. Wọ́n gbé owó fún ọ. Nígbà tó bá tan irú ẹni bẹ́ẹ̀ jẹ tán, a ní o má wọrí. Kìnìkan á dẹ̀ wá bá ẹ, á dẹ̀ fún ẹ lówó. Ó mọ̀ pé ìṣòro rẹ ni. Á dẹ̀ wá bá ẹ ní àṣepọ̀. Daddy, mami, mo ní ó máa wá bá ẹ ní àjọṣepọ̀. Nínú àjọṣepọ̀ tó wá bá ẹ níyẹn, ibẹ̀ ló ti sọ àṣeyọrí ẹ nù. But àwọn èèyàn á máa rí ẹ bí olókìkí ní àkókò tó bá ń ṣàṣeyọrí yẹn. Ó ṣeé ṣe nígbà tó ń tọ́jú ẹ. Ẹ mọ̀ pé èèyàn bá máa pe ewúrẹ́ jẹ, bó bá máa jáde yẹ, àkọ́kọ́ máa tọ́jú ẹ. Àkọ́kọ́ máa tọ́jú irú adìyẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní òpin rẹ̀, ìgbẹ̀yìn rẹ̀, ènìyàn á wá di ẹni yẹ̀yẹ́. Prince Adékúnlé Àjàyí, ẹ káàárọ̀, ẹ kò jùmọ̀ o. Ṣé o rí ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti bí? Hallelujah. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀. Ṣé o rí ọ̀rọ̀ tá a fẹ́ dìgì láàárọ̀ yìí? Ọ̀rọ̀ pé níbi ìbálòpọ̀. Ó pín sí ọ̀nà mẹ́ta. Àwọn kan á máa bá ọkùnrin dàpọ̀. Ọkùnrin sí ọkùnrin. Àwọn á máa bá dàpọ̀ láti máa fi ṣe ètùtù ọlá.
Àwọn kan a máa bá obìnrin ẹgbẹ́ wọn dàpọ̀. Kí ni báwo ni wọ́n ṣe ń bá obìnrin ẹgbẹ́ wọn dàpọ̀? Kì í ṣe pé torí pé obìnrin fóbìnrin wọ́n ń ṣiṣẹ́ ibi, wọ́n ń ṣe ti ayé, ṣùgbọ́n ó ní nǹkan kan tí wọ́n mú jáde ńbẹ̀. Àwọn màmá sí màmá wọ́n á máa ṣe kí ni? Wọ́n á máa lá abẹ́ ara wọn. Kò sí àwọn àwa àwọn ọ̀dọ́, àwọn ọmọ kéékèèké wà rẹ̀ ìyá mi bá ti pààrọ̀ ọmọ ọ̀dọ̀ tó mọ ọ̀dọ̀ yẹn bá ti wà lọ́dọ̀ ibi ọdún kan, akádédé lè dànù á lóun ò fẹ́ mọ́. Àwòdì ẹlòmíì á lọ dá lóko wá gbówó fún a máa ní mommy is good, but gbogbo ìgbà ló máa ń lọ síbẹ̀. A lọ máa lá abẹ́ ọmọ yẹn. Èyí tó pọ̀ jù ni pé nínú ọ̀rọ̀ ibi tí ẹ̀ ń wá, a gba ọmọ tó ti fẹ́ bẹ̀rẹ̀ bàlágà, a wo iye ọdún rẹ̀. Nígbà a rí pé ọmọ yẹn ò tí ì bẹ̀rẹ̀ period. A bẹ̀rẹ̀ sí ń fi àwọn nǹkan burúkú fún ọmọ yẹn jẹ kí iye ọmọ yẹn má bàa ṣí. A máa tọ́jú ẹ̀, a máa mú mára. Níwọ̀n a ti wò pé níwọ̀n ọjọ́ báyìí, ó yẹ kí irú ọmọbìnrin bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ nǹkan oṣù rẹ̀. Nǹkan oṣù àkọ́kọ́ tí ọmọ yẹn bá bẹ̀rẹ̀, torí máa sọ fún àwọn obìnrin pé ẹ wo ẹ̀dọ̀ ìyá tẹ́ ò fi ọmọ yín sí. Ẹ wo ibi tí àwọn ẹlòmíì, àwọn grandma mi wọ́n á gba ọmọ wọn, wọ́n á mú sọ́dọ̀ obìnrin, wọ́n á máa wò títí nǹkan oṣù rẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ ní. Àwọn ìyá yẹn wọ́n á dẹ̀ gbà á, wọ́n máa fi abẹ́ ahọ́n wọn, wọ́n máa fi lá abẹ́ yẹn. Àṣeyọrí yẹn á wá pọ̀, ògo yẹn ò ní ṣe mú. Mo ń bọ̀ bẹ́ẹ̀, ìyẹn èkejì. Ìkẹta, àwọn ọmọ wọn ọkùnrin, àwọn ọmọ wọn ọkùnrin kékeré, àwọn ọ̀dọ́, àwọn màmá yẹn wọ́n á lọ gba ọmọ ọ̀dọ́ ọmọkùnrin kékeré wà pé kì í ṣàṣe obìnrin ọmọ kékeré tí ò tí jọ ọmọ bí ọmọ ọdún mẹ́wàá lọ sọ́mọ ọdún méjìlá. Mami, wọ́n á bẹ̀rẹ̀ sí ń tọ́, wọ́n á bẹ̀rẹ̀ sí ń lọ fi ẹnu, wọ́n á fọṣẹ ìkan ibi, wọ́n á fi pa ọmọ yẹn ní nǹkan ọmọkùnrin, wọ́n á máa fẹnu fà á. Tí wọ́n bá ti wá fi kíní yẹn fà á tán, wọ́n á gbé sáyà ara wọn kó wá bá wọn lájọṣepọ̀. Ọmọ kékeré tó ń bọ̀, ìyẹn á dẹ̀ ti ṣògo ẹnu. Àwọn ìyá nìyẹn. Àwọn bàbá, ó ní mo ṣe sọ wípé ẹjọ́ á wà lórí live program báyìí. A wà lórí live program báyìí. A wà lórí live báyìí. Àwọn kan wà, àwọn bàbá. Hallelujah. Àwọn kan wà, àwọn bàbá. Tí àwọn bàbá náà ló pọ̀ jù. Àwọn dẹ̀rẹ́ ibi tí àwọn bàbá kan wà. Àwọn bàbá kan wà láti bẹ̀rẹ̀ ayé wọn. Ọmọ wọn ni wọ́n máa kọ́kọ́ ń bẹ̀rẹ̀ lórí ẹ̀. Nígbà tí ẹ bá rí ọmọ tí obìnrin bá jẹ́ pé onírìnkùnrin ni, a gbé ọmọ ọdún méjì lẹ̀ fún bàbá ńlé. Bàbá á dẹ̀ lọ mú ìròka ibi sí ọwọ́, á kì í sí abẹ́ ọmọ yẹn ní ìkókó. Kí ìyàwó tó dé, a ti clean ibẹ̀. Ọmọ á kékékékékéké. A ti gbàbálẹ̀ ẹ̀ pẹ̀lú ọwọ́. Ẹ̀yin máa wá náwó lọ. Ṣùgbọ́n nígbà tí ọmọ bá wá gbẹ́sẹ̀ lé àdàbà, á bẹ̀rẹ̀ sí ń ṣe rádaràda. Ọmọ tá a bí, tẹ sọ lórúkọ, tó fi ara àti ìyá tí ẹ fi bára yín sọ̀pọ̀, tẹ bí wá sáyé láti wá lo ògo ẹ̀. Bàbá ó ti fọwọ́ jábálẹ̀ ẹ̀. Àrògbọ́n yé àwọn ìyá kò dẹ̀ mọ̀. Lénìí àìmọye ọmọ ọdún tí ò ju ọmọ ọdún mẹ́rin tí bàbá àti ìyá rẹ̀ àgàgà ẹ̀yin ará ìlú òyìnbó tó jẹ́ pé bóyá ìgbà tí bàbá àti ìyá fẹ́ra wọn, wọn ò ju ọmọ yẹn ò tí ì ju ọmọ ọdún mẹ́rin mẹ́ta lọ náà tí ìyá àti bàbá ti separate. Bóyá ilé ẹjọ́ wá dá yín lẹ́jọ́ pé kí ẹ máa kó àwọn ọmọ yín yẹn lọ fún àwọn ọkọ yín. Ẹ gbúdọ̀ máa ṣe iye yín gbọ́dọ̀ ṣí dáadáa. Torí pé àwọn bàbá mi tẹ́ bá ti kọ́ àwọn ọmọ yẹn fún, kò sára tí ó kì í fi àwọn ọmọ yẹn dá. A ti lògo wọn ní ìyá yóò ṣì yá wọn nítorí ó mọ̀ pé òun ò fẹ́ lómi. A wá lọ kìròka ibi, a kì í bọ abẹ́ àwọn ọmọ yẹn, wọ́n á jábálẹ̀ àwọn ọmọbìnrin yẹn. Bẹ́ẹ̀ ni. Mo fẹ́ tú ọ̀rọ̀ láàárọ̀ yìí. Ẹ̀yin wèrè wọ̀nyí lẹ́dẹ̀ tì mí débẹ̀. Ẹ̀yin lẹ́ tì mí débẹ̀ torí mi ì tí ì ṣe tán àti débi tí mo dé yìí.
bọ̀ torí pé à ń tú àṣírí àwọn ẹnìkà wọ̀nyí, à ń jẹ́ kí iye àwọn ènìyàn ṣí, ilẹ̀ wa fẹjọ́ kàn mí pé èmi ń dárúkọ àwọn sọ pé àwọn pásítọ̀, àwọn wòlíì, àwọn pásítọ̀, ẹ̀yin wòlíì. Àṣé ẹ̀yin wòlíì kọ́ lẹ̀ ń ṣiṣẹ́ ìkà, ẹ̀yin kọ́ lẹ̀ ń ṣiṣẹ́ ibi, ẹ̀yin kọ́ lẹ̀ ń gbowó àti ò yẹ kẹ́ gbà. Mi ì dẹ̀ sí tú àṣírí yín o. Mo kà sí ń fẹnu bà pé ẹ̀ ń gbowó tí kò yẹ ká gbà lọ́wọ́ àwọn èèyàn. Ẹlòmíì á ní òun fẹ́ ra candle 1,000, á ní 100,000. Nítorí bí yín nínú nìyẹn. Ẹ fi sọ pé mò ń bá iṣẹ́ Ọlọ́run jẹ́. Iṣẹ́ wo lọ́lọ́run gbé fún yín tí mò ń bàjẹ́? Orí yín dàrú dànù. Ẹ ò ní jèrè lórúkọ Jésù. Ìpè lẹ gbé sórí kì í ṣe ìpè. Màmí tẹ lọ́ọ̀fù láàárọ̀ yìí. Adédoyin lórúkọ Jésù, ẹ ò ní jábọ́. Jacob Olúṣọlá, ẹ ò mà ní jábọ́ lórúkọ Jésù. Ẹ kú ojúmọ́ o. Mrs. Ọbákúnlé, ẹ káàárọ̀ o. Ẹ bá mi tẹ lọ́ọ̀fù tẹ láìkì yín. Ṣé orí ọ̀pọ̀ ẹ̀yin kọ́ ni wọ̀n kankan tẹ́yìn bá jẹ́ méjì tó lè jẹran dáadáa wà òkè? Torí ọ̀rọ̀ mi láàárọ̀ yìí kò sẹ́ni tí kò ní bá wí, ṣùgbọ́n ìwọ ni kó kíyèsára rẹ̀. Hallelujah. Ọ̀rọ̀ ìbálòpọ̀ la fẹ́ rìn nínú ẹ̀ láàárọ̀ yìí tán fi ń gba àṣeyọrí ẹni. Àìmọye àwọn ọmọ tó wà ń ta lénìí because òfin ìrìn àjò tẹ́ ń rìn lọ lọ́wọ́ lẹ ti sọ pé ìrìn àjò yìí o báwo lẹ ṣe wọ́n? Ẹ ní ojú ti là, ọmọ yín ti pé 18 years, ẹ ti ṣílẹ̀. Ọmọ tí ò tí ì mọ nǹkan kan tí wọ́n pè ní ìbálòpọ̀. Nítorí pé ọkùnrin kan, boyfriend kan ti ń fọwọ́ kọ lẹ́gbẹ̀ẹ́, ó ti ń fún lówó, ó ti gbá bẹ́ẹ̀lẹ̀. Tẹ́lẹ̀ nígbà tó gbá bẹ́ẹ̀lẹ̀, wọ́n ní torí pé ó ti ń kọ ní sẹ́sì àbí kí lẹ máa ń pè ní school, ẹ má jẹ́ yín mi ó yọ. Sex education. Sex education, ó bá data. But when you are teaching her sex education, do you teaching her that when someone met you, that you using something to clean under you and keep that thing away? Do you teaching her pé ó lè jẹ́ láti lo àṣeyọrí ẹ̀? Do you even tell her that any man can meet you at any fucking time, that you want to wà ní lápílẹ̀tì? Oh my God. Mo ń bọ̀ ńbẹ̀. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ torí mi ì fẹ́ pẹ́ rárá. Daddy, mommy, mo ní kí ni àwọn ènìyàn bá débi pé ìbálòpọ̀ tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi? Ẹ̀mí kan ni, there's a spirit tó wà nínú ìbálòpọ̀. Ṣebí tí ọkùnrin ṣèbó wà ń bẹ̀. Fúnkẹ́ Fọlárìn, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Ọmọ Adé, ẹ ra mọ́ o. Ṣebí tí ọkùnrin, ṣebí tí obìnrin ṣèbó wà ń bẹ̀. Nígbà tá a bá ara wa ní àjọṣepọ̀, tí ọkùnrin dàpọ̀ mọ́ obìnrin, tí obìnrin dàpọ̀ mọ́ ọkùnrin, ṣebí nínú ìbálòpọ̀ yẹn, ṣebí àtọ̀ méjèèjì lọ kára wọn. Kí ló wá dé tá a wá mú méjèèjì tó jẹ́ pé òun ló di ọrọ̀ tí ìyàwó ò lè máa lo tọkọ? Tó jẹ́ pé èèyàn kan ló affect. Ibi tí ó yé ọ̀pọ̀ èèyàn nìyẹn. Agbára kan wà nínú rẹ̀. There's a strength nínú ẹ̀. Ìgbésókè sísàlẹ̀ lórí ọkùnrin sí obìnrin. Wàhálà, ìdùn, ìgbádùn, ayọ̀ yẹn. Òun ni tí wọ́n nílò ńbẹ̀. Sórí ẹ̀mí kan tó ti ara ọkùnrin jáde, ẹ̀jẹ̀ ni. Tó ti ara obìnrin jáde nígbà tó bá ń bọ̀, ẹ ṣáà ti mọ gbogbo bó ṣe máa rí. Ká má fi ìyẹn waste àkókò wa. Wọ́n á wá pa méjèèjì papọ̀.
they will go and call the spirit of sex. Ẹ̀mí ni o, wọ́n á pè jáde. Àṣeyọrí ni. Ní tí wọ́n mọ̀ ni pé odidi ènìyàn kan ni wọ́n gbà lára rẹ̀. Ó yàtọ̀ sí ẹ̀mí ọmọ tuntun tí wọ́n fi ń ṣe nǹkan. Àlùbáríkà ara rẹ̀ tí kò tíì di odindi. Àṣeyọrí rẹ̀ àyànmọ́ ni. Ṣé rí all the traces of the body pátá láti gbogbo inú ara láti ṣá. Òun gbà tẹ́lòmí bá bímọ sílẹ̀ tó jẹ́ pé ó máa rí pé photocopy ẹ̀ ló bí. Ẹ rí ọkùnrin mi máa fún obìnrin mi lóyún, á máa jiyàn pé nǹkan ló lóyún. Nígbà tán bá bí ọmọ yẹn, ṣe ló máa dàbí pé òun ló bí àbíjọ. Sulaiman, ẹ káàárọ̀ sà. Ó máa dàbí pé òun gangan ni, which is ẹ̀jẹ̀ tí a mú láti gbogbo body system, láti gbogbo ara, àyànmọ́, àṣeyọrí. Wọ́n á wá pè papọ̀. Wọ́n á wá ní lágbájá ọmọ lágbájá. Àyànmọ́ àṣeyọrí ẹ rèé o. Wọ́n á wá pè pọ̀. Wọ́n á sọ sínú igbá ìkọlà, igbá tuntun tán ṣẹ̀ dá. Wọ́n á máa aṣọ yẹn àbí tọ́lẹ́tù lò yẹn, wọ́n á sọ síbẹ̀. Wọ́n á wá lọ gbé fún àlùjànnú kan. Àlùjànnú amúniṣiṣẹ́. Mami, gbogbo wá gbọ́ dáadáa o. Kò sí bí obìnrin, àyàfi tí obìnrin yẹn láti ọjọ́ yẹn tí ẹ ò bá fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni kò sì lè mọ̀. N tí ò lè mú ètùtù ọlá yẹn ṣiṣẹ́ fún ẹni yẹn mọ́ ni pé kí ẹni yẹn má bá ẹlòmíì dàpọ̀. Kí ẹlòmíì kó má bá ẹni yẹn dàpọ̀. Kì í ṣe ẹlòmíì nìkan. Ẹni tó bá ẹ dàpọ̀ gan tó lo ògo yẹn tó mú kinní yẹn lọ sílé àwọn tán ti lọ ṣe yẹn. Bóyá ilé babaláwo ló mú lọ, torí mi ní dákẹ́ láti má sọ. Bóyá ilé pásítọ̀ ló ti mú lọ. Bóyá ilé wòlíì ló mú lọ. Bóyá ilé àfáà ló mú lọ láti lọ bá ṣe ọ̀rọ̀ yẹn. Kò lè escape ẹ̀. Torí pé obìnrin ni. Ara sì bèrè. Ṣùgbọ́n tó yẹ pé látọjọ́ tó ti mú nǹkan yẹn lọ ẹ̀, láti lọ pẹ̀lú ẹ̀ yẹn, láti ṣe yẹn, ó ṣeé ṣe kó má bẹ́ẹ̀ lómi dàpọ̀. Tí ò bá ti bẹ́ẹ̀ lómi dàpọ̀ kó wá síra. Mami, a máa láṣeyọrí ara rẹ̀ lọ. Irú obìnrin bẹ́ẹ̀ máa láṣeyọrí ara rẹ̀ lọ. Tí ò ní sí tí ó ṣe. Ṣùgbọ́n kò possible. It's not possible. Ogun tí kò ṣeé ṣe ni. Immediately, ẹlòmíì lọ́kọ ńlé tó lọ yàn lé irú ẹ̀. Èmi tó bá jẹ́ àwọn tó lọ yàn lé bẹ́ẹ̀ yẹn, èmi ò kí ń káàánú wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ́, àwọn ọmọ kéékèèké, mo máa ń ṣàlàyé ẹ̀, ó máa yé yín láàárọ̀ yìí o. Àwọn tó ti bàlágà ni mo ti sọ. Mi ì tí ì sọ tàwọn ọmọ kéékèèké tí bàbá wọn fọwọ́ gbà bálé wọn táwọn yẹn ò tí ì mọkùnrin o. Mo ń bọ̀ bẹ́ẹ̀. Mo ń sọ ti ìbálòpọ̀ tí ọkọ rẹ bá ọ lò tó fi ń lògo àyànmọ́ ẹ̀. Mo ń sọ ti dáàdì tó dánu tó gbé mọ́tò lé ẹ lọ́wọ́ tó ra lé fún ẹ tó gbé bílíọ̀nù fún ẹ. Ẹ wo àwọn tòṣèré lénìí. Ẹ wo story tẹ́ ń gbọ́ nípa àwọn òṣèré lénìí. They are die funfun because of money. Àìmọye ẹni náà tó ti tó kó sí páńpẹ́ irú ẹ̀. Mo ń bọ̀ ní kọ̀ọ̀kan la máa ṣe láwẹ́láwẹ́. Mo ń bọ̀ bẹ́ẹ̀. Mo ń sọ nípa èyí tí ó jẹ́ generally one. Tó jẹ́ pé ọkùnrin sí obìnrin, ọ̀dọ́ sí ọ̀dọ́, àwọn ọmọdé tá máa ní àwọn kan ti lo ògo àwọn kan níbi ìbálòpọ̀. Nígbà tí wọ́n bá ti pè lóhun tán fẹ́ pè lóhun, wọ́n á wá fi síbẹ̀ pé ìwọ àlùjànnú yìí lọ máa tẹ̀lé lágbájá ọmọ lágbájá. Gbogbo ibi míì tí ọkùnrin bá ti bá dàpọ̀ kó máa kó ògo ẹni náà wá. Ìyẹn kan nìyẹn. Èmi tún dàbí ẹ̀. Èmi wà tó jẹ́ pé tán bá ti pè ló rẹ̀ tán,
wọ́n á máa pè é kúrò láyé ni. Omi ara ẹ̀ because tá bá ti pè é wọ́n á fi síbẹ̀, they will conjure him, they will call him, they will call her, sorry, they will call her, the person will disappear, ó máa appear in that place. Agbára ló wà bẹ́ẹ̀. Wọ́n á máa pè é wá, wọ́n á máa pe ẹni náà wá, wọ́n dẹ̀ máa pè wá bá, ó dẹ̀ máa appear. Tó bá ti wá pe àyànmọ́ ẹ̀ wá, wọn bóyá náà ni kó máa gbẹ ni o, wọn á ní kó omi ara ẹ̀ máa sún, omi ara rẹ̀ ni ènìyàn máa fi sọ̀rọ̀. Ẹ̀jẹ̀ ara rẹ̀ lẹ́nìyàn máa fi sọ̀rọ̀. Ẹlòmíì wọn á ní pè wá nínú àtọ̀ rẹ̀ tán, ìbáṣepọ̀ rẹ̀ tán ti lò yẹn, wọn á pè wá, á máa pọ̀ ẹ̀jẹ̀ síbẹ̀. Ẹ̀jẹ̀ ló máa pọ̀ lẹ́nu síta. Mami, bẹ́ẹ̀ nìyẹn bá wá délé, bọ́ bá ti pè tí olú obìnrin bá pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu, tí ẹ̀jẹ̀ yẹn bá ti dé ilẹ̀ ẹlẹ̀, ó tán nìyẹn. A wá kú. Tẹ́nìyẹn bá ti wá kú, wọ́n á wá mú pé ó yá. Nígbà tí ó rí pé ó lọ jí gbé, tí ó sì rírú ọmọ bẹ́ẹ̀ tí ó jí gbé, báwo ló ṣe fẹ́ ka mọ́ pé òun ló pa? A wá kú. Gbàrà tó bá ti dénú bodì, wọ́n á pè padà wá. Òun náà máa rán níṣẹ́. Òkú yẹn náà máa rán níṣẹ́. Òkú yẹn náà àwọn wòlíì, àwọn ẹlòmíì wòlíì míì máa fi ń ríran. Níbi ẹ̀ wọ́n á wá lọ gbé sínú yàrá kan. Àbọ̀ tí sọjí bá ti ń lọ, òkú yẹn náà máa rí pé kí ni problem of this? Kí ni problem of this? Òun náà rán sí ayé rẹ̀ tí ìwọ ń kówó lẹ̀. Mami, òun ló ń brainwash ẹ. Tó o bá ti rí pastor ẹ, tó rí ìyá ẹ, tí o mọ tó ń ṣe mọ́ gbogbo ayé ẹ, tó jẹ́ pé o ti gbé lé ọwọ́ wòlíì, ọwọ́ pásítọ̀, ọwọ́ àfáà. Tó bá ti jí láàárọ̀ báyìí, tó bá ti lè pè ẹ́, tó bá ti lè rí àbọ̀ orí bí o ṣe ń wò mí lórí social media, ó dẹ̀ dédé rí. Nígbà ìbá ní a fẹ́ san 20,000. A fẹ́ san 20,000 nínú church. Wàá dẹ̀ lọ withdraw gbogbo owó àkáǹtì ẹ. Kò kúkú fògùn fa ẹ́. Kò kúkú fàṣẹ sẹ́nu. Ó dẹ̀ ti lo ohun tí ó lò. Àlùjànnú yẹn ló máa wá tì ẹ́, wá wọnú báǹkì, wá kó yẹn, wá lọ send díẹ̀ sí. Ó wá ní wọn ò ní ra flight, ó ní wọn ò ní ra kinní kan. Nítorí pé nípa ìbálòpọ̀ ni. Ó ti mú ìbálòpọ̀ àyànmọ́ kan, ó ti fi ń fa àyànmọ́ àwọn tó kù. Ọlọ́run má kò ṣe o. Ẹlòmíì awọ́rò ni wọ́n fi ṣe ìbálòpọ̀ yẹn. Tá bá ti ṣe tán mami, tá bá ti lu ìhòhò yẹn, wọ́n á dẹ̀ fi ṣe kíni, wọ́n á fi ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. Wòlíì mi á fi sín gbẹ́rẹ́ síwájú orí báyìí. Ìmáàmù mi á fi sín sórí báyìí. Ẹlòmíì á sín sátàrí. Ẹlòmíì á sín síbí báyìí. Bá ti wọ ṣọ́ọ̀ṣì, oríṣiríṣi èdè á wá máa sọ̀kalẹ̀. Seketebote manakaya. Hili. Ẹlòmíì á gbé sọ́wọ́ báyìí, á ti nawọ́ òun sí ẹ. Wà tákìtì lẹ́ẹ̀mẹ́wàá. Irọ́ ni o. Agbára ìbálòpọ̀. Ó dìgbà tí yẹn bá operate tán. It's not there because they are using it for the evil of the money. But they are using it. Wọ́n lò ó láti lọ máa gba nǹkan oní nǹkan. Wọ́n lo àwọn agbára ìbálòpọ̀ yẹn láti lọ fi fa ire oníre. Mami ṣó wà ńbẹ̀, ṣe ọ̀rọ̀ ìfẹ́ lómi lálọ́. Má ṣàìlè ṣí ẹ̀fẹ́ lómi. Torí pé o gbúdọ̀ rí pé o tú ènìyàn sílẹ̀. Bó o bá ti ṣe ẹ̀ fún yàn kan, o fẹ́ tú ẹlòmíì kúrò nínú ipò tí ẹnìyẹn wà nìyẹn. Mami, èyí tí wọ́n ṣe ń lò pọ̀ nìyẹn, èyí tó pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu nìyẹn. Wàá rẹ́ lòmíì, a wá máa gbẹ. Gbígbẹ tó ń gbẹ yẹn ni pé ara rẹ̀ ti ń fún gbẹ. Ó ti lo àyànmọ́ ẹ̀, ó ti lo oríire ẹ̀, ó ti lo adùn ara ẹ̀ láti fi fa owó. It's not by ritual pé àlùjànnú kan máa gbó wá. No, because the many people, ètò pọ̀ jù nínú àwọn ènìyàn tó máa ń ṣiṣẹ́ tó jẹ́ pé bí wòlíì pásítọ̀, tó bá jẹ́ pé iṣẹ́ tán bá ṣe pé nípa ìbálòpọ̀, kan ṣe ìbálòpọ̀ fún ẹlòmíì kí ògo àti àyànmọ́ wọn bá lè máa pọ̀ sí.
wọ́n á gbowó fún ẹ lóòótọ́ because nígbà tó bá bẹ̀rẹ̀ bóyá azumi mo bẹ̀rẹ̀ sìn mo lọ ṣiṣẹ́ ibi mo fi ara mi ṣe sample ni á pé lọ ṣe nígbà tí ògo yẹn ti dé díẹ̀ àtúwẹ́ lòmíì kò kọ owó millions tó gbà nígbà tó bá jẹ́ pé ó bá ti lè fi sáré lágbájá tó ti sọ̀rọ̀ owó jáde tí iye rẹ̀ ara rẹ̀ ò sì ní lélẹ̀ people will pay it wàá tún máa tú àṣírí ẹni bẹ́ẹ̀ síta àwọn èèyàn á tún máa jà fún pé kò ṣe nǹkan bẹ́ẹ̀ àwọn èèyàn á tún máa sọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n á tún ní lágbájá irọ́ ni kò lè ṣe bẹ́ẹ̀ torí pé kí ló di wọ́n létí àwọn àlùjànnú yẹn ní àwọn agbára inú ènìyàn tí ibi ìbálòpọ̀ yẹn ní òun ló mú àwọn wòlíì pásítọ̀ tẹ́ ń wò wọn lóde lénìí tí wọ́n ń ṣègbè torí pé àwọn ènìyàn mi ń ṣègbè torí pé wọn kò ní ìmọ̀ ibo ni wọ́n ti rí irú agbára bẹ́ẹ̀ inú àwọn ọ̀rọ̀ wa ni nínú àṣẹ Elédùmarè tí Ọlọ́run dá ni ṣùgbọ́n kì í ṣe tí wọ́n lò nìyẹn àwọn tí wọ́n bá jádàpọ̀ ọ̀tọ̀ tó ti níbẹ̀ yẹn ṣùgbọ́n mò ń sọ níbi ìbádàpọ̀ ènìyàn sí ènìyàn ọkùnrin sí obìnrin láàárọ̀ yìí àwọn ọ̀dọ́ wọn á lọ mú kinní yẹn wọn á papọ̀ wọn á sọ pẹ̀lú àwọn ewé kan àti àwọn egbò kan wọn á kó sínú igbá mami ìwọ tó ń yan ṣúgà dàdí ó jẹ́ ṣọ́ra ìwọ tó ń yan ṣúgà mami ó jẹ́ ṣọ́ra àwọn dáàdì mi wà tó jẹ́ pé wọ́n á tún àwọn á máa kìròká bí mo ṣe analysis ẹ̀ níbẹ̀rẹ̀ wọ́n á kìròká sínú abẹ́ ọmọ kékeré ẹ̀rí pé ó pọ̀ rẹpẹtẹ nígbà kan níwọ̀n bí ọdún 2-3 sẹ́yìn tí àwọn àgbàlagbà tá máa lọ mọ bọ́ ọmọ ọdún 8 ẹlòmíì ọmọ ọdún kan wọ́n á ya alábẹ́ kí ni wọ́n bá débẹ̀ wọ́n fẹ́ ṣe ọ̀rọ̀ ọ̀la ni wọ́n fẹ́ ṣẹ́ṣọ́ ọ̀la ni wọ́n fẹ́ rí ògo àyànmọ́ wọ́n fẹ́ lókìkí gbogbo àwọn sẹ́nítọ̀ tẹ́ ń rí lénìí tí wọ́n ń di ńlá yẹn àìmọye àwọn ọmọ obìnrin tí wọ́n ti tẹ ògo wọn mọ́lẹ̀ táwọn náà fi dìde àlè ìbá àlè ìmú ògo kéèyàn bá lè fẹ́ràn wọn mọ́mì ẹni tó ń ṣẹlẹ̀ lénìí lórílẹ̀‐èdè location 419 òun ni pé àwọn nǹkan tí wọ́n ti bá lò pọ̀ wọ́n ní ọkùnrin ò ní rí obìnrin tó tọ́ṣọ rẹ̀ lẹ̀ láì jẹ́ pé wèrè bó bá wọlé tí nǹkan ọmọkùnrin á dùn kò sí nǹkan tó bá ti wà lọ́wọ́ ọmọkùnrin tó bá ti ń róbìnrin báyìí inú rẹ̀ á máa dùn ara ẹ̀ máa lé ní máa fún ẹni báyìí jọ ó dẹ̀ jọ náà ó dẹ̀ ṣe jọ náà tí nǹkan yẹn bá ti dé tọwọ́ ti tan rẹ̀ ni ó gbà àṣẹ ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn Abídèmí Ọlálékan God bless you ẹ̀rọ àánú gba ayé òní gbogbo ẹ̀ níbi ìbálòpọ̀ yẹn wọ́n á dẹ̀ ṣe kí ni wọ́n á máa fi ipá tó bá kò sí nǹkan tí ọkùnrin ò lè ṣàìṣe tí agbára yẹn bá ti dé sí ọkùnrin lára tó fẹ́ ní ìbálòpọ̀ Olúwayẹmísí God bless you. agbára àmọ́jẹ̀mú yẹn bẹ́ẹ̀ ni tán bá ti lò àṣẹ yẹn ni wọ́n máa fi ń fa ire àwọn ìyá tí mo sọ pé wọ́n máa ń fi nǹkan ọmọkùnrin wọ́n máa fi wọ́n máa ṣe kínní àwọn fi ń ṣe awọ́rò sí ṣọ́ọ̀bù tiwọn ni àwọn ìyá aláṣọ lóṣòdì àwọn ìyá aláṣọ lẹ́kọ̀ọ́ àwọn ìyá aláṣọ ní Saudi Arabia Tolú ẹ̀mà káàárọ̀ ẹ̀kọ́ ojúmọ́ o àwọn tí mò ń sọ yìí òun ni wọ́n fi ń fa àyàn máa ṣeyọrí èèyàn nígbà tó bá dé ṣọ́ọ̀bù yẹn ṣọ́ọ̀bù yẹn tà kò sí oye tó gbé wọnú ṣọ́ọ̀bù yẹn tó ní kólẹ̀ torí bí háháhá ìbálòpọ̀ ọkùnrin ni but you see mami bí mami sugar mami you love mami màmá yẹn nice ó máa ń ṣe fún mi gan ni màmá yẹn máa ń ṣe fún mi ó ń ṣe fún ayé rẹ̀ ń bàjẹ́ ìyàwó rẹ̀ sì ń bẹ nílé òun kó bá ẹni ẹlẹ́ni torí pé ó ní màmá ń gbògo ẹ kí ni màmá ti ń fi ìbálòpọ̀ rẹ̀ ó ti fi ń tajà màmá gbé nǹkan ọmọkùnrin rẹ̀ sẹ́nu ń fà á fò
ó bá dẹ̀ fà á tán gbádùn ẹ̀ my dear wàá sùn sórí bẹ́ẹ̀dì òun á ti já á lọ tún tó dà sẹ́nu yẹn á lọ tú sínú gbá ọ̀la tiẹ̀. Ó bá dé ṣọ́ọ̀bù láàárọ̀ ọjọ́ kejì òun náà máa fi wọ́n lẹ̀ èrò á wá bo ṣọ́ọ̀bù bí èèrà torí ó kí pọ́pọ́pọ́ àbí ọmọge ìwọ fáyín tiẹ̀ dáàdi jí o toast ẹ o sọ o ya dànù o sọ fún dáàdi jí o pé dáàdi are you okay? You didn't have white at home and you gbé dílẹ̀ fún dáàdi jí o because dáàdi jí o want to give you 100 million. Ó ṣògo ẹnu ó máa ṣe o àìmọye obìnrin mi tó ń ṣe píríọ̀dì kiri tí ò stop nítorí pé níbi tán yàn dídé ayé ti ba ayé ògo wọn jẹ́. Àdàbà tí kò lè fò ayé ló tún dá ayé ló tún wọn dá o àdàbà kékèké tí kò lè fò ayé ló tún wọn dá. Ẹlòmíì ò ní ẹ fẹ́ àǹtí dáàdi olówó dáàdi sẹ́nítọ̀ yẹn this man is so nice isn't he? He's not yet asking for anything from mine. Kò tiẹ̀ béèrè sex látọjọ́ tí mo ti ẹ̀ ń fẹ́ èmi gan ni mo tún fọ́ sára mi sí láti jẹ́ kó tiẹ̀ ní kankan pẹ̀lú mi. Daddy know what he's doing now. You didn't know? Daddy know what he's doing because he know tí o bá kọ́kọ́ sin ẹ́ bí ẹran náà kó kọ́kọ́ fún ẹ kó o bá lè jẹ nínú nǹkan tó fẹ́ dà. He wants you to chop. Ẹlòmíì agbéra láti Nàìjíríà lọ Dubai ìkànnà gbé wá bá mi lẹ́yìn láìpẹ́ yìí ó rìnrìn bòró lọ Dubai ó dé òun ló wá ń tọ̀ ẹ̀jẹ̀ ó ń ṣe period ẹ̀jẹ̀ lójoojúmọ́ a beauty girl. Nígbà máa wádìí àwọn oní the man náà ilé tí mami nígbà tó ọmọ 22 years ti kọ́ ilé ńlá pàtí mo débẹ̀ gan mo kọ́kọ́ ń wù wá wọ́n gbé sórí bẹ́ẹ̀dì dáàdì mo wá bèrè dáàdì tó bá jẹ́ ní bíi ti Samuel ní mí mo kọ́kọ́ sọ ìyá rẹ̀ ń sọ pé ìyá rẹ̀ ní kíní kan mo ní ṣé bàbá rẹ̀ ló kọ́lé yìí ni torí tó bá kọ́kọ́ wọlé yẹn pé wàá kọ́kọ́ sọ pé àwọn ilé bàbá ẹ̀ ti fògo ẹ̀ pápá ọ̀jàrí ládùúrú ilé ilẹ̀ wa sọ mo wá débẹ̀ mo ní dáàdì ilé yín fáyìn ó ní èmi kọ́ mo ní o dáàdì ní èmi kọ́ mo ní omi ìkọ́lé rí láyé mi o ẹni tó sùn sórí bẹ́ẹ̀dì tó ti ń tọ̀ tó ń tẹ̀jẹ̀ tán lára ẹ̀ ló kọ́lé òun ò mọbi tó ti rówó àní ó jẹ́wọ́ lòun ò jẹ́wọ́ ọmọdé ń pariwo dáàdì òun ò ṣe oògùn owó òun ò ṣe nǹkan kan bóyá oògùn owó ló ṣe tó jẹ́ ń pẹ̀jẹ̀ bóyá ọkùnrin ọlọ́kùnrin ló lò tán pé mọ́mì mo bá gbọ́wọ́ léwájú orí ẹ̀ ayérayé ọba tó pọ̀ nípa àti agbára bíbélì sọ pé ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó tí òkùnkùn ò lè borí ẹ̀ ìmọ̀wọ́ òkùnkùn tí ń bẹ lórí ẹ̀ ó yá kó àṣírí ogun kó tú. Wọ́n ní oṣù kẹta rèé tí ẹ̀jẹ̀ yẹn ti ń pọn wọ́n fi fọ́tò ẹ̀wọ̀n mi ọ̀rọ̀bọ̀ ńlá ni ọ̀rọ̀bọ̀ pínpọ́ǹpìn gbọ́n ó ti di tínrín báyìí ó ti di tírí gbẹkú ọmọ mi á ní dáàdì is tínrín gbẹkú hallelujah mami ó ti ń gbẹ owó tó gbà owó ilé tó gbà wọ́n ti ń gbà padà lára rẹ̀ bá ní daddy mo lọ Dubai ní last 3 months ago mo lọ bá ẹni where the money sí ibo ló ti wá ọmọ Nàìjíríà ni but is living in kíní kan mi ní dárúkọ country yẹn àbí àsọ ni ṣé kí n sọ ibi tí bàbá ń gbé United Kingdom London ni dáàdì ń gbé wọ́n dẹ̀ dárúkọ ẹ̀ wọ́n dárúkọ dáàdì ní ìkàfẹ́ mi láìka àti máa blọ́ọ̀gì orúkọ àwọn èèyàn oníṣẹ́ onífóònù ẹ̀ ọba bóyá wà pé dáàdì ó ti blọ́ọ̀kì mi ìbí nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ ẹ̀yà ẹ̀ pé ṣe ló dẹ̀ wọ maṣíìnì ó ti parí iṣẹ́ ìgbà tí mo lọ láti 20 million lọ fún mi 20 million náà ló ń jò ń díẹ̀ ṣé ò ti ná 20 million tó ń jò ń díẹ̀ yìí tán ni bẹ́ẹ̀jẹ̀ bá ṣe ń pa lówó bàbá ń pọ̀ sí píríọ̀dì ọjọ́ kan
tó bá ti jò lára rẹ ní 4 hours yẹn, gbọ́ mi dáadáa, ìtó jò lábẹ́ rẹ ní 4 hours ní 12 hours yẹn, àbí kí báwo lẹ ṣe máa ń kà á 24 hours yẹn, ó ti ju 100 million lọ ní tó fi gbà. Mami, ìgbádùn pákápoko ó tán. Dáàdi yẹn ó ti tán. My dear sweetheart, èló ló nílò, àlè ló ràn nílò gan. Máa fọwọ́ spoil ẹ̀. Ó dàbí fíìmù, kò mà dàbí ẹ̀. Ntí ó ń ba ayé ẹlòmíì jẹ́ ni mò ń sọ fún ẹ lówùrọ̀ yìí. Mami mi Ṣadé, God bless you. Ìkòtò ayé, ìkòtò tí àwọn kan wà lọ́wọ́lọ́wọ́ tán kú lọ́wọ́lọ́wọ́ ni mò ń sọ fún ẹ̀yin. Kòtò kan wà tí tẹ̀wọ̀n ẹlòmíì sọnù sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun ni mò ń tú fún ẹ láàárọ̀ yìí. Ṣùgbọ́n bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè, Ọlọ́run ṣe kínní, ó tú jáde. Wá gbàdúrà kan báyìí kó tó máa lọ. Olúwa ṣeun, God bless you. Wá sọ fún Ọlọ́run, Olúwa, kòtò tí mo kó sí, ìwọ ọkùnrin wí bẹ́ẹ̀. Ẹ̀yin obìnrin, igi ayé tí a fi rò mí nínú. Gbọ́ dáadáa. Ọkùnrin, kòtò ayé tí mo kó sí, tí mi ò láṣeyọrí láyé. Obìnrin ẹ wí báyìí, igi ayé tí a fi rò mí nínú, tó ń da àyànmọ́ mi rú, tí ò jẹ́ ńlá kójọ. Olúwa, ó yá, yóò bàjẹ́ lára mi báyìí. Ó yá sọ́dàdúà, máa ṣèǹtẹ̀ gbọ́dọ̀ ilé kàtàyàrá. Mo gbàdúrà gbogbo kòtò ayé tí a fi rò ìwọ obìnrin àjèjì yẹn nínú. Gbogbo kòtò ayé tí a fi rò ìwọ obìnrin nínú. Lórúkọ Jésù, ó yẹ kó máa bàjẹ́. Ó yẹ kó máa bàjẹ́. Ó yẹ kó máa bàjẹ́. Ó jẹ́ sọ̀rọ̀ àdúrà ló máa ń dà yẹn. Mo ní kó máa bàjẹ́. Ó yẹ kó máa bàjẹ́. Gbogbo kòtò bá ṣe dédé lé kòtàlà, igi ayé tí a fi rò abẹ́ rẹ, tí a fi rò ọ nínú. Ṣùgbọ́n tó mú ọ gbẹ, tó mú ọ jò, tó mú àyànmọ́ rẹ ó má tò. Èyí tó mú wọ náà ti pé kí o lákòjọ. Ó kárí pé ó ń ṣiṣẹ́ láyé ni, ṣùgbọ́n iye rẹ ò sí. Mo sọ pẹ̀lú agbára ìdáǹdè. Ó yá máa já ìsàn náà, ìlú sùn ẹ̀jẹ̀ náà kó gbẹ dànù. Èyí tó ń gbẹ láti lọ, mo ní kó ṣíwọ́ iṣẹ́. Gbọ́ ìwọ ọkùnrin àjèjì, èyí tí a ti mú nǹkan ọkùnrin rẹ, tí a ti fi ń tajà níbikíbi láti nínú kó ṣíwọ́ báyìí. Ó yẹ kó dákẹ́ bẹ́ẹ̀ lórúkọ Jésù. Bá a bá sọ fún ìjì pé kó dákẹ́ jẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ mo paláṣẹ bí wòlíì, mo ní orísun àìsàn náà kó gbẹ lára ẹ báyìí lórúkọ Jésù. Mami, ẹ jẹ́ fún yín láṣìírí kékeré kan lórí ẹ̀. Èmi ọmọ bàbí ọdún náà ni ẹni tí kò lè pa bí tí ṣe tán ikú. Bẹ́ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ dènà dè mí. Ẹni bá dènà dè mí, ogun ọ̀run á dènà dè, torí pé mò ń tú yín láṣìírí. Èmi ò mọ̀ tí mo ṣe fún yín o. Tẹni mo rí mọ́rùn wá. Mami, tẹ lọ́ọ̀fù. Mo fẹ́ sórí ẹ̀yin tí ẹ bá ń gbẹ, mo fẹ́ sọ májèlé ẹ̀ fún yín lẹ́nu. Àfi tó ò bá lè ṣe, má kórìíra o. Ìwọ tó rí pé o kà lọ bọ́kùnrin dàpọ̀, ìdí ẹ̀ dẹ̀ ń jò. Ẹlòmíì á dẹ̀ dédé máa tọ̀ ọ́ lé. Àìróbìnrin mi, ìgbà tó ti bọ́kùnrin yẹn dàpọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń tọ̀ ọ́ lé. Tó bá ti ṣetán yá pè mí, bọ̀ tí máa sọ eléyìí fún ẹ láàárọ̀ yìí kó ba lè kúrò nínú ẹ̀. Ìwọ tó ń ṣe píríọ̀dì lọ, tí píríọ̀dì yẹn ò stop, tó kà ń yà lójoojúmọ́. Lénìí, òpin ti dé bá píríọ̀dì yẹn. Ẹni tó ṣàṣeyọ ayé rẹ̀ bàjẹ́ lénìí. Ẹni tó fi ọ́ ṣògùn owó orí rẹ̀ burú lénìí. Àlùjànnú yẹn máa padà mẹ́jẹ tiẹ̀ lénìí. Mami, mo ló máa padà mẹ́jẹ tiẹ̀. Sórí prógámù yìí má waste ẹ̀. Sórí má giraffe ẹ̀, àbí báwo làwọn olóyìnbó ṣe ń sọ. Má ka copy ẹ̀ anyhow. You need to go and keep it in somewhere. You need to go and keep it in the secret way. Because I will let you know what is going on pertaining it. Mo ti sọ, mo ní àwọn náà fẹ́ tì mí dé ibi tí ò yẹ kán tì mí dé. Àwọn ayé yìí lẹ máa tì mí dé ibi tí ò yẹ kí n tú àṣírí àwọn ọ̀rọ̀ burúkú tí iṣẹ́ ìkà tẹ́ ń ṣe káàkiri. Agbára ayé tẹ́ ń lò. Ó jẹ́ kìlọ̀ fọ́mọ rẹ. Oh my God. Ẹnìkan nítorí wèrè ara ẹ̀ ò níyàwó ńlé ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀. Ẹ ṣé o. Thank you.
kò sí nǹkan ṣé ó rí ìwọ tó ń bọ́kùnrin yín dàpọ̀ ìwọ tó ń bọ́bìnrin dàpọ̀ lóòótọ́ Sódómù àti Gòmórà kò sí tuntun kan láyé nígbà yẹn wọ́n ṣe fúlẹ̀sì tí wọ́n ní wọ́n fi ṣe nǹkan kan tọkùnrin sì kórè tí Ọlọ́run sì kórìíra ẹ̀ ṣùgbọ́n ìwọ tó ń lu ọmọ ọlọ́mọ ńkọ́ tó ń gbégbá lé lórí. mo ní bó o bá wà ní irú obìnrin bẹ́ẹ̀ tẹ́jẹ̀ ń pọn lára rẹ̀ tí yóò tó jẹ́ pé o ò lè bá èèyàn sọ ìwọ tí dorísun ẹ̀jẹ̀ tó jẹ́ tètè kó o gbọ́ láàárọ̀ yìí wàá dìde dúró mọ́mì wàá kàyà dìde wàá bọ́ gbogbo nǹkan tó wà lára rẹ̀ ní ìhòhò wàá wá bẹ̀rẹ̀ sí orí ilẹ̀ ẹlẹ̀ jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn kán lábẹ́ rẹ̀ sí orí ilẹ̀ ẹlẹ̀ tẹ́jẹ̀ yẹn bá ti kán sílẹ̀ ẹlẹ̀ ṣe rí irú ìka ilé gbọ́ mi dáadáa irú ìka ilé yìí irú ìka ẹ̀ tí ọwọ́ òsì wàá fi kan ẹ̀jẹ̀ yẹn wọ́n ní gbọ́ dáadáa o obìnrin kì í ṣe nǹkan oṣù kó fi sẹ́nu ṣùgbọ́n ó máa fi sẹ́nu ni o gbọ́dọ̀ fi kan hàn rẹ báyìí ẹ̀jẹ̀ ara ẹni má wò pé torí ó jáde lábẹ́ ò lè fi sẹ́nu àfi tó o bá fẹ́ kúrò nínú ìṣòro yẹn ṣùgbọ́n tó bá ń pò fẹ́ kúrò o ò fẹ́ jẹ́ kó gun yẹn ó jà ẹ́ mọ́ wọ́n ní obìnrin ò ní ṣe nǹkan oṣù tẹ̀ kó tọ̀ wò ó ṣe wọ̀ gbọ́ mi dáadáa lẹ́ẹ̀kan sí obìnrin kì í ṣe nǹkan oṣù tiẹ̀ kó tọ̀ wò láyé ìwọ tí abẹ́ rẹ̀ ń ju ìwọ tó mọ̀ pé òun gbẹ torí pé tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ ló ń jáde lára rẹ ni mò ń sọ o tó jẹ́ pé píríọ̀dù yẹn ò stop tó dẹ̀ rí pé ó kà ń ya tó ti náwó má mi bẹ̀rẹ̀ sórí ilẹ̀ ẹlẹ̀ púṣì ara ẹ jẹ́ kí píríọ̀dù yẹn kó kán sílẹ̀ lẹ̀ immediately tó bá ti kán sílẹ̀ lẹ̀ báyìí mú ọmọdérín kékeré tí ọwọ́ òsì ẹ wàá fi kàn báyìí wàá fi sórí ahọ́n ẹ̀ wàá wá wí báyìí obìnrin kì í ṣe nǹkan oṣù tí ẹ̀ kó tọ̀ wò èmi lágbájá ọmọ lágbájá mo tọ́ nǹkan oṣù mi wò lẹ́ni ọmọdérín kì í tóbi kó ga ju ìka àárín lọ èmi lágbájá ọmọ lágbájá mo tọ́ nǹkan oṣù tèmi wò lẹ́ni ọmọdérín kì í tóbi kó ga kó tó ìka àárín látẹ̀ní lọ nǹkan oṣù mi ò gbọdọ̀ kọjá oye táìmù tó mo bọ́ kúrò nínú ìgbòho àlùjánu tí ń fa àkókò ẹ̀jẹ̀ ara mi ó ṣòfò omi ara mi kó padà ẹ̀jẹ̀ ara mi kó padà mami dìde wàá wá ṣe owó ara ògiri báyìí wàá lọ tutọ́ sí lẹ́ẹ̀mẹ́ta tó látẹ̀ẹ́jọ mẹ́ta wọ́n ní bí itọ́ yẹn ò bá lè jò délẹ̀ ẹ̀jẹ̀ ara mi ò tún gbọ́dọ̀ jù mọ́ ìwọ àlùjánu tá a rán sáyé mi kó máa jò mí lẹ́jẹ̀ bó o bá tí itọ́ yóò bá ti délẹ̀ tí kò ṣàn délẹ̀ ẹ̀jẹ̀ ara rẹ ò tó ṣàn délẹ̀ mami má ṣeré bó bá tún jò tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá tún jò ọmọ àlè ni mí mọ́mí kò ju báwọn náà lọ àlùjánu ká bẹ̀ lọ́wọ́ yà padà lẹ́jẹ̀ ẹ̀ṣẹ̀kẹsẹ̀ tó ń mẹ̀jẹ̀ rẹ̀ straw tán fi síbẹ̀ yà padà ó dilé babaláwo tó ṣe ó dilé pásítọ̀ tó ṣe ó dilé wòlíì ẹ gbúrò gbọ́ lẹ́sẹ̀ tó bá jẹ́ ènìyàn ló fi ń sọ̀rọ̀ ọjọ́ yẹn lẹ́nìyẹn máa jáde láyé torí pò fẹ̀jẹ̀ yẹn sẹ́nu kó gbọ́dọ̀ kàn ẹ́ lẹ́nu torí òun ló ń mú lọ́hùn ìwọ dẹ̀ ti mú bí kó gbọ́dọ̀ débẹ̀ mọ́mí tẹ̀ lọ́ọ̀fù bàbá mi Abraham Daniel orí yín ò ní gbàgbọ́ táwa kálítù òde ayé ò ní gba kádàrá yín ẹ ṣàmìjàre bùsàrí fún mi láyọ̀ ayé ò mà ní gba kádàrá ẹ̀ ṣó wà bẹ́ẹ̀ ẹ̀tẹ̀lọ́fù àṣírí ayé ni mò ń sọ fún yín lénìí agbára tí ènìyàn nǹkan tí ènìyàn tí wọ́n fi ń ṣe ìbálò tí wọ́n lo ògo àyànmọ́ àti ẹlòmíì obìnrin tí mò ń sọ ilé nísìn tí mo sọ fún ẹ̀yin mo ní ó dìde bọ́ra ẹ sí òhò ó bá bẹ́ẹ̀ kí a ló sáré yan ara rẹ̀
tí wàá dè jẹ́ títí wàá lọ létí tẹ̀ ọ̀dẹ dáàdì ẹ pẹ̀lẹ́ tí yín ó bá ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ọjọ́ kejì ni bàbá àbúrò ní London ẹ̀ lọ́pọ̀ ó ti jáde láyé Prince Adékúnlé Àjàyí. Ṣé o rí ìrìn àjò ọkùnrin sí obìnrin? Bàbá Bùnmi Olúwafẹ́mi ẹ̀ka àròsà kò dúnmọ́ o. Ṣé rí gbogbo ohun tí ẹ̀yin ẹ gbé lọ bẹ́lòmíì tó bá jẹ́ ẹlòmíì sí máa ní ayé ẹ máa gbé bọ̀ ẹ̀mí tó bá ti jẹ́ ẹ máa gbé bọ̀ ó yá ṣe báyìí gbà wọ́n ó yá lọ mú 10 million wá. Mami kí ni èrè tó o fẹ́ rí ń bẹ̀? Má torí owó kó para ẹ̀ ìtí mo múlẹ̀ yín sìn ẹlòmíì á lóun lọ sọ di ara òun di pásítọ̀ lóun wo ẹni tí ẹ̀jẹ̀ ń sàn lára ìwọ tó bá rúurú ẹni bẹ́ẹ̀ wá bá tó gbóhùn ọmọ ọba lénìí èmi ọmọ bí ọdún ọmọ fún mi tó gbọ́ àṣẹ ọ̀rọ̀ tí mo sọ yìí tí mo tú ọ sílẹ̀ yìí tí mo fi tú ènìyàn sílẹ̀ tó wá lọ mú tó ló máa fi gbowó lọ́wọ́ ènìyàn lórúkọ Jésù bó o bá ti ń gba owó yẹn ibojì ọmọ ló máa fi rà lórúkọ Jésù. Ó dàbí pé ẹ̀gbọ́n yẹn ni màá fi délẹ̀ fún yín. Many people are using this torí pé mo ń fi opportunity sílẹ̀. They will come here and copy it. I'm going to be using it for money. No. I'm not do this to be using this program to making money outside. I'm using this opportunity for everybody in Yoruba nation to be láti lè máa fi jèrè pé ilẹ̀ Yorùbá a ní tó dára lọ́wọ́. Láti lè jẹ́ kí iye yín sí nínú ìrìn àjò ìgbàgbọ́ pé we have many things that we can do. Bíbélì ní ọ̀fẹ́ la fi fún wa, ọ̀fẹ́ la ó sì fi fún ẹlòmíràn. Are you hearing me? Daddy, mommy, are you with me, right? Ṣé ń gbọ́ mi yé? Torí pé lọ́fẹ̀ẹ́ ni a fi fún wa, lọ́fẹ̀ẹ́ ni a ó sì ṣe kí ni o, la ó fún ẹ̀mọ ẹlòmíràn. Àdúpẹ́ wọn múná dé fóònù mi jẹ́ ń pa tọ́ọ̀ṣì o torí tọ́ọ̀ṣì láti ń lò látàárọ̀. Hallelujah. That is why you need powers of God in your life. Okay, ẹ̀yin tí òbí ẹlòmíì wà ìbálòpọ̀ ẹlòmíì tí kan ní mo sọ tó ń gbẹ̀yìn mo dẹ̀ ti sọ solution yẹn straight forward. Ìbálòpọ̀ ẹlòmíì mami òun gbẹ ni òun gbẹ wákàrí pé ó bẹ̀rẹ̀ sí ń gbẹ ìwọ tó jọ́rọ̀ bọ̀ ó mọ ibi tó ti wá ó dẹ̀ ti ṣe gbogbo test wọ́n rò pé o kó HIV ni o dẹ̀ kó HIV wọn ò rí HIV o dẹ̀ wúkọ́ tuberculosis. O wúkọ́ tuberculosis o ní HIV o ní tuberculosis hepatitis kìnìkan mami o dẹ̀ ń gbẹ kí ló fà á tó ìbárìn rẹ tó rìn ní gbọ́ dáadáa ní tó ṣe rè torí tá a bá oh yeah we believe in holy oil o jẹ́ tètè léwé àtẹ̀wò káyé rẹ kúrò nínú wàhálà. Mami wàá lọ wá ewé ọgbọ́ èmi ò mọ nǹkan tí wọ́n máa ń pè ní kíní yẹn but ewé kókò yẹn báyìí bóyá ẹ̀yin Yorùbá tẹ wà níbí ẹ máa mọ orúkọ tó ń pè lọ́dọ̀ tí ewé kókò bí flower báyìí ló máa ń rí ó máa ń ní red and white ewé kókò yẹn báyìí bí kókò báyìí bí flower báyìí but ó máa ń ní red and white tó báyìí máa ń wà lára ewé yẹn àti ewé ọgbọ́ ẹ̀yin bá mi ẹ̀yin máa mi tẹ́ ẹ bá mọ̀ ó ṣeé ṣe kí n wá ewé yẹn kí n snap ẹ̀ kí n ká bá mi gbé sórí live òun la máa fi ṣe àgbo tó bá dẹ̀ jẹ́ pé bóyá ìlú òyìnbó ló wà wọn ò lè gbé àgbo ránṣẹ́ mami ní ká wá ewé yẹn wọ́n dry àti ewé ọgbọ́ wọ́n máa torí pé àti ewé àlùpàídà yóò mọ ewé tán pèlè léwé àlùpàídà àti ewé pátámọ́ mẹ́rẹ̀ẹ̀rin
ewé àlùpàídà, ewé patánmọ́, ewé ọgbọ́n àti ewé kókò onítòtò tó white and black máa ń wà lára ẹ̀ báyìí. Wà wá gbé mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Mọ́mì, ó ṣeé ṣe kó o sa kó gbẹ. Tó bá ti sa tó gbẹ, lọ̀ papọ̀. Tíntìntín báyìí fi fọ́kọ̀ mu. Tó bá dẹ̀ jẹ́ sísè ni, sè é kó o mú. Gbogbo tí ayé dì sí ẹ lára, ó ní ewé kókò alábàwọ́n. Kò ní dúró kó mọ́ lábàwọ́n, bó ṣe ń ní funfun bẹ́ẹ̀ ni ní pupa. Mọ́mì, ó kúrò nínú gbígbẹ ni. Tó bá jẹ́ pé wọ́n lò ẹ́ ni ò gbọ́ o, tí kì í ṣe sickness di gbígbẹ o. Tó bá jẹ́ pé wọ́n lò ẹ́ ni o, tó jẹ́ pé ọkùnrin àjèjì ló ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ tó dẹ̀ ń gbẹ. Tó fi túra ẹ lẹ̀ nìyẹn. Tó bá wá rí pé gbígbẹ yẹn ó ti tọ́jọ́ tó ti pẹ́, mọ́mì, pè mí sórí nọ́mbà, a máa sọ ohun tó máa ṣe fún ẹ. Ṣùgbọ́n èyí tó lè tètè sáré bọ́ sí ti kú ni mo sọ jù lẹ́ẹ̀kan yẹn. Pé kí obìnrin kó máa ṣe menstruation lọ kó má stop. Lórúkọ Jésù, ibi ò ní ṣẹlẹ̀ sí ẹ. Màmí Jọkẹ́ Bọ́dúnrìn, ayé ò mà nílò yín. A ò nílò ògo yín o. Àwọn tá ń gbàrà dá. Ṣé rí àwọn ọmọ kan wà, bàbá wọn ti gbògo wọn láti kékeré. Àwọn kan wà, ìyá wọn ti lògo wọn láti kékeré. Báwo lẹ ṣe fẹ́ kó o bẹ̀? Ó ní mo ṣe sọ wípé agbára tó wà nínú ibi ìbálòpọ̀. Ǹjẹ́ ó possible kí bàbá kó máa bọ́ máa dàpọ̀? Kí ló wà nú ẹ̀? Spirits kan wà ńbẹ̀. Kì í ṣe àṣìṣe. Sorry, àwọn kan wà o, tí ò yé yín lénìí. Àwọn kan wà tán máa bá bàbá àti ìyá dàpọ̀. Jẹ́ kí n ṣàlàyé yẹn fún ẹ kó yé lénìí. Mi ò fẹ́ pẹ́ táìmù ti lọ. Mọ́mì, tẹ love tẹ like yẹn. Bàbá kì í ṣe òun ló bí ọmọ yẹn o. Ìjọ tí o bá ti rí ọkùnrin tí ì ṣe pé bóyá ó ti fẹ́ ìyá ń bì kan rí, ó wá tó wá padà. Àwọn kan wọ́n ṣiṣẹ́ kan fún wọn. Wọ́n á lọ mú bàbá. Wọ́n á lọ, á wá délé tó bá ti rí pé wọ́n ní ọmọbìnrin. A máa yàn ìyá lálẹ́. A tún máa bá ọmọ sùn. Ogun òkìkí òun ni wọ́n fi ń ṣe. Kí mo pè é? Ogun òkìkí. Bíi pé kéèyàn fẹ́ gbàpò tí ìbò. Èèyàn fẹ́ di olówó, èèyàn fẹ́ di olókìkí. Èèyàn fẹ́ jẹ́ kí wòlíì fẹ́ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ní gbogbo ayé. Àwọn á dẹ̀ ṣe kí ni? Wọ́n á lọ wá ìyá àti ọmọ, wọ́n á bá wọn sùn. Wọ́n á bá ìyá sùn, wọ́n á dẹ̀ bọ́ ọmọ ṣàṣepọ̀. Mami, ìwọ tó bá ti across irú ẹ̀, tó ò lè sọ síta, èdè kankan wà ńbẹ̀ o. Àṣírí ńlá kan wà ńbẹ̀ tó jẹ́ pé láyé bí ẹ bá máa ní àṣeyọrí láyé, ẹ ní láti lọ gbàdúrà. Ó ní láti ní iṣẹ́ àdúrà àti iṣẹ́ ètò tán máa gbàdúrà fún ẹ. Èṣòwò ẹ mọ́ bá o. Ẹ mọ̀, tẹ́ bá mọ̀ mí dáadáa, mami, mi ń béèrè owó lọ́wọ́ èèyàn o. Ṣùgbọ́n kí ayé rẹ bá lè kúrò nínú ibi, wà á pè mí, màá mú nọ́mbà lẹ̀. Màá dẹ̀ lọ sọ ìgbésẹ̀ yẹn fún ẹ. Torí pé mi ì fẹ́ máa sọ gbogbo ìgbésẹ̀. Torí àwọn kan tí tó fi ń gbá àwọn èèyàn nínú àwọn program tá a ti ṣe sẹ́yìn. Èèyàn kan pè mí, kò mọ̀ pé òun wo program yẹn. Ẹni yẹn dẹ̀ ti ń la ìṣòro yẹn kọjá. Ó dẹ̀ pé Ọlọ́run wá fún lórí ọ̀fẹ́. Wọ́n wá share program yẹn fún ìyá yẹn. Ìyá yẹn ti pè mí. But àwọn pastor ẹ̀ kan tó ti sọ fún tẹ́lẹ̀, àwọn kan náà tó share ẹsẹ̀ nìyẹn. Lẹ́ni yẹn wá lọ pé màmá yẹn, onímọ̀mí, òun ti rí solo, Ọlọ́run ti fún òun ní solution ogun ayé yín. Wọ́n ṣẹ̀ fọ́ òun láàárọ̀ yìí ní bóun ṣe sùn. Òun ríran yẹn, Ọlọ́run fi ìran yẹn hàn òun lẹ́sẹ̀kẹsẹ̀. Ogun ayé yín yẹn máa ṣẹ́, but ẹ máa nílò 450,000. Màmá yẹn bá lóun wó rẹ̀ pé yes sir, yes sir. Wá ní kí ni kí àwọn wá ṣe báyìí?
wọ́n ní báyìí ni o, nǹkan báyìí náà máa ṣe o, nǹkan báyìí náà máa ṣe o, nǹkan báyìí náà olúwa di gbogbo ẹ̀rù. Ọlọ́run wá sọ pé ọmọ ọba ti sọ gbogbo eléyìí tẹ́lẹ̀ ní tí ọmọ ọba ṣe leléyìí. Àwọn nǹkan tí ọmọ ọba tó fi ṣe program ni arákùnrin yìí fẹ́ lò ìkẹ́. Ọlọ́run wá rẹ́rìn pé dáàdì, màmá yìí dẹ̀ láyà oníwọ̀n pé dáàdì pé program ọmọ ọba lẹ́wọ̀ náà pé gbogbo tẹ́sán yẹ ọmọ ọba ló sọ gbogbo ẹ̀. Ló sọ pé rárá ó yàtọ̀ sí tọmọ ọba o, òun ọmọ ẹni tọ́jú ọmọ ọba mi pé màá ṣí ẹ̀sìn yín sí, òun lòun bá ṣí ẹ̀ ibi tó ń tọ́jú ẹ̀ sí. Màmí tó bá jẹ́ lòmíì tí ò gbọ́ program ọmọ ọba ń kọ́. Mo ní tó bá jẹ́ lòmíì tí ò gbọ́ program ọmọ ọba ń kọ́, kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? Mẹ́wàá ṣẹlẹ̀. Ẹlòmíì ẹ má jẹ́ kí n máa mú nǹkan tí wọ́n máa fi gbá yín sílẹ̀ fún yín. Hallelujah. Gẹ́gẹ́ bí ẹ̀yà kan ó ní many things máa kọ́ lọ́wọ́ yín. Mo sọ̀rọ̀ lọ́jọ́ kan, mo sọ̀rọ̀ àwọn ọkùnrin tí wọn ò lè ṣe dáadáa, pé àwọn ọkùnrin tí wọn ò lè ṣe dáadáa pẹ̀lú ìyàwó erelu ẹ̀sà, God bless you, you welcome, good morning. Pé wọn ò lè ṣe dáadáa pẹ̀lú ìyàwó wọn, pé ó pọ̀ dáadáa o, pé àwọn àgbo kan wà, àwọn kankan wà tí àwọn ọkùnrin lè lò tó máa mú wọn ṣe dáadáa pẹ̀lú ìyàwó wọn tó jẹ́ pé ara wọn á tún padà di ti ọ̀tún. Ìyá ẹ̀ bá ní òun náà ni màmí Bọ́dúnrìn ti sọ ìwọ́n ní kí yéé máa sọ àwọn àṣírí yẹn síta lórúkọ Jésù. A ó jọ rí àánú gba, àwọn mọ́mì mi nìyẹn. Ẹ ṣé mọ́mì, God bless you ma, God bless you ma. Òun náà mo dẹ̀ ṣe fẹ̀gùn lélẹ̀ torí àwọn ìmíì máa tán gbẹ, àwọn tán gbẹ tó jẹ́ pé wọ́n ti lò tán jẹ́ pé wọ́n ń ṣe píríọ̀dì lọ, tó jẹ́ pé píríọ̀dì kà ń ya lára wọn, òun ló jẹ́ kí n sọ ti yẹn. Mo dẹ̀ fẹ̀gùn lélẹ̀ pé ẹni tó bá gbọ́ pé àṣírí ti píríọ̀dì yẹn tó lóun ló fẹ́ lọ máa fi gbowó, bó bá ti gbowó yẹn báyìí ó máa fi sìnkú ọmọ ni lórúkọ Jésù. Kí ló dé ká má lè máa fúnra wa ní kíní? Ṣáà lè sọ program di special program pé àwọn kan ló gbọ́dọ̀ wọlé, àwọn kan kó má wọlé. Ṣùgbọ́n lórúkọ Jésù a ó jọ ṣe débi èrè. Bíbélì sọ pé èrè mi ń bẹ pẹ̀lú mi, a ó san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí. Gbọ́ in tí mò ń sọ lówùrọ̀ yìí rèé. This is money. A tún máa gbàdúrà láìpẹ́ yìí. Mo ní ìyá àti ọmọ ọkùnrin àjèjì kan dẹ̀ wọlé wá bá ìyá, bóyá tí ìyá ti fọkọ rẹ̀ lẹ̀, ó wá bá ìyá sùn. Mo ti rí ọkùnrin tó jẹ́ pé ó bá ọmọ sùn. Ó dẹ̀ tún béèrè pé màmí yín ńkọ́? Ó ní màmí òun wà. But ní màmí ẹ̀ wà, I like to go and greet ọmọ ìgbà tó máa rí màmí. Yo mommy, you are so beautiful than that. Ó dẹ̀ fọgbọ́n tan ìyá, ó fowó tan ìyá, ó dẹ̀ bá ìyá yẹn sùn again. Màmí gbogbo rẹ̀ wá di gbàgà. Ẹ jẹ́ kí iye ẹ̀yin òbí ó ṣí. Ẹ jẹ́ kí iye ẹ̀yin òbí ó ṣí. Kí boyfriend ẹ máa sọ pé òun gbọ́ ọmọ rẹ lọ bìkan bọ́jọ́ méjì mẹ́ta. Ṣèbí boyfriend ò ní you can meet boyfriend tó ń fẹ́, ó ní meet lágbájá, ó bá meet ẹ̀. Ó wá di pé ká máa bára wọn ṣeré. Boyfriend òun bá wọn ní sitting room, wọ́n jókòó tira wọn, ọmọ rẹ̀ gbórí lé boyfriend ẹ lẹ́sẹ̀ tí ì ṣe bàbá ẹ̀. Mo rẹ́rìn. Tí ì ṣe bàbá ẹ̀, ọmọ tó ti bàlágà, tó ti more than 18 years, 20 years, tó ń gbé orílẹ̀ yàtọ̀ sí, gbọ́ mi dáadáa, ọmọ ṣì mí gbọ́. Àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ màmá lóòótọ́, wọ́n fẹ́ ìyàwó, àwọn náà tọ́jú ọmọ yẹn dàgbà. Torí pé tá a bá sunkún àárín, ó lè jó olùtọ̀ dàgbà. A jọ gbé pọ̀ ní, but ìyẹn kọ́ ni mò ń sọ. Ọkùnrin tó jẹ́ pé ìyá kà sọ pé torí pé kò sí bàbá, kò sọ́kọ, kóun kà ṣá máa kó máa grease ara wọn, kó dédé máa kó máa befriend ẹ̀, kó máa wálé, kó máa lọ, kó má gbé pẹ̀lú wọn.
kó dẹ̀ tó dédé yá kéèyà jáde lọ lọ́jọ́ kan kó kàdé dédé kó bá mọ́ ọmọ ẹ̀ lórí ẹsẹ̀ pín lágbájá jókòó sí ti wọ́n jọ wo tv wọn á jókòó, ìyẹn náà wàá fọwọ́ kọ lọ́rùn gbọ́ra pálí lórí mọ́mì dá tètè ké gbàjarè síta, tètè máa sá lọlé aládùúrà kan gbàdúrà kan ṣe deliverance fẹ́yìn méjèèjì, nítorí pé àti ṣàṣeyọrí nínú ìdílé yẹn, ọmọ tí ọmọ yẹn bá bí kò ní ṣàṣeyọrí o, owó ọmọ tó bí gan kò ní sùn, ayé yín yóò yọ polúkú wọn sùn ní because ó ti lo yín àti ogun òkìkí. Ìyẹn dúró bẹ́ẹ̀. Àwọn wòlíì kan sì àwọn ọmọ ológo náà wọ́n wá kiri. Yàtọ̀ sí mi má ṣe mi gbọ́ ayé àmọ́yé àwọn wòlíì mi wà tó jẹ́ pé ọba pray nísìn ó lè má níyàwó ó dẹ̀ lè ọmọ tó dáa tó fẹ́ mi ní ẹ má fún wọn lọ́mọ o. Ìyẹn yàtọ̀ ju pé kó máa wá dọ́gbọ́n ẹni tẹ́ ẹ̀ mọ̀ ẹni tó mọ rẹ ò tọrọ tí pásítọ̀ tọmọ ọmọ lọ́wọ́ rẹ tí ò pé àmọ́ mi àìmọye lòmíràn ní mọ́mí ọmọ wò lọ́kọ̀ tó ọmọ bá sì wọ̀ mọ́mí ẹ̀jẹ̀ ń fọ́ máa ń yín o, ó yàtọ̀ ju pé kẹ́ẹ̀ka rí ọmọ olókìkí ọ̀hún rí àwọn òṣèré táwọn à ń tà ń sìn tó ti bá yé wọn jẹ́ àwọn korofo lókù korofo lọmọ mi kù torí pé àti gbé wọ́n ti gbé jùlẹ̀. Mo wò kan títí níjẹta ibi tí mo jókòó sí tí mo lọ wàásùn mo dẹ̀ wò bó ṣe gbé mọ́ ìkèlè tó ń kọrin èmi lọ́lẹ́pẹ́ èmi mà lọ́lẹ́pẹ́ o ẹ wá orí bàbá láyé mi èmi mà lọ́lẹ́pẹ́ o. Àbí èmi lẹ́kàn èmi lẹ́kàn mo dẹ̀ wò báyìí kò mọ̀ pé kòròfo wá wojú pásítọ̀ kan lọ́rọ̀ mo ní wò owó ọmọ tó ń jó tó ń pọ́pọ́ òun lọ lọ́pẹ́ kòròfo. Nígbà tí wọ́n máa ní kí n pray fún mi wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ mo ní nígbà tó ṣọpẹ́ òun tán tó gbé pẹ́ déwájú mo ní how are you? Ó ní I'm fine sir. Mo ní what is your name? Ṣe ló ń gbájú fi rí bí pé pásítọ̀ fẹ́ yàwó òpònú. Mo ní how are you? Ó ní I'm fine sir. How old are you? Ó ní I'm just 32 years. Have you married? I mean, no, sir. I'm still searching. Ọmọ 32 years is searching. Ọmọ 22 years ti bímọ tán lé. Ẹ wá wòran. Mo wá yíjú. Mo ní o jẹ́ lọ gbàdúrà deliverance. O jẹ́ wá wòlíì kan ṣe deliverance fún ẹ. Kò sí nǹkan kan tó kù sí ẹ lára mọ́. Mo nítorí pé kò sẹ́ni tó máa pè ẹ́ nígbà tó padà wá bá mi ni mò ń sọ yẹn òkè sáàrin ṣọ́ọ̀ṣì o. Mo ní kò sẹ́ni tó fẹ́ pè ẹ́ tẹ́yìn kan bá pè ẹ́ mọ́dì tán bá mú orúkọ rẹ lọlé aládùúrà wọn á ní kán fi ẹ́ lẹ̀ torí pé kòròfo ayé ló kù. Àwọn ti wò ó lẹ́yìn ọdún 5 sẹ́yìn náà ti lo ògo àti àyànmọ́ rẹ tán èyí tó kà kù sí ẹ lára ni pé ẹ wà ìjọ tán bá dẹ̀ tó bẹ̀rẹ̀ sí lo ẹwà ara rẹ báyìí ibi tó kù sínú ni bá bú síbí nígbà máa bọ́ ọ̀tá mọ mọ́tò tó ń lò bẹ́ẹ̀nsì ńlá kan báyìí ló gbé wá ṣèbí ibi tí agbègbè rẹ̀ ló ti ń lò yẹn wọ́n ti gbélé lọ́wọ́ abá ṣí mi lójú ọdún 2 ló kù fún tí ó lò lórí ilẹ̀ ayé. Mo sọ fún un mo ní wò ọdún 2 ló kù lẹ́yìn 2022 tó bá di next year ó lọ́nu o ṣèbí bẹ́ẹ̀ dé lọ́ṣẹ́ lẹ́nu ní next year ikú wà léwájú rẹ̀ èyí ṣe pé ọdún yìí lọ́dún tó parí tó bá di ti next year bó ṣe ń parí bẹ́ẹ̀ dé ló lọ bó ṣe ń parí bẹ́ẹ̀ dé ló ṣe kí ni ló ń palẹ̀ rẹ̀ mọ́ ọlọ́run ò sì ṣe ń jẹ́ okú ó ní àmì o n tó ṣe rè sórí mọ́tò tí ọwọ́ rẹ̀ odindi oṣù 3 ló máa gbé pamọ́ tó gbọ́dọ̀ wọnú ẹ̀ má mẹ́bó gbàdúrà ọmọ rẹ tó ti fò síta tó mọ̀ rí ẹ̀ ó kà ń wọlé wá ọdẹ ń wò ó mọ̀ rí ẹ̀ látẹ̀ni lọ lórúkọ Jésù mo pa láṣẹ nẹ̀ gbogbo májẹ̀mú ikú lórí ẹ̀ gbogbo májẹ̀mú ìbásùn ìbálòpọ̀ tá a ti fi gbogbo ẹ̀ dànù ó yẹ kó bàjẹ́ lára rẹ̀ báyìí lórúkọ Jésù. Ọmọ rẹ ọkùnrin ńkọ́ àbó mọ̀ pé obìnrin náà máa lo ọkùnrin ni ó mọ̀ àwọn ọ̀dọ́ kan wà ń ta àwọn onílẹ̀kẹ̀ ọlà
àwọn onílẹ̀kẹ̀ ọrùn ẹlòmíì ìdí báyìí tó ya àlùjànnú fúláwà yẹn sí. The blood ẹ̀jẹ̀ àtọ̀ ọkùnrin tó nù, mo ṣàlàyé kan fún ẹ lọ́jọ́ sí tó fẹ́ fàtọ̀ mi lọ tajà ní ṣọ́ọ̀bù yẹ tí yẹ ẹni kó lọ mọ́tọ̀ mi wá, mo sọ̀kan fún ẹ, gbọ́ mi dáadáa. Wọ́n á dẹ̀ mú àtọ̀ yẹn, òun náà máa papọ̀ àtọ̀ tó tọ̀ spam ẹ kó má lò pé bẹ́yà àtọ̀ tí wọ́n sọ. Ìwọ tó ń tọ̀ lé tó jẹ́ pé látijọ́ yìí obìnrin ni ó ń tọ̀ lé, wàá pè mí o. Tọ̀létọ̀lé yẹn máa kúrò lára rẹ̀, torí pé tó bá jẹ́ ọ̀dọ́ tó ti tọmọ 30 years 20 years 15 years tó ṣe ń tọ̀ lé, ìjọ́ tó bá bímọ tọmọ rẹ̀ bá sùn tì ọ́, títọ̀ rẹ̀ bá ti kan tọmọ rẹ̀, ikú lálẹ́ jáǹtà ọmọ rẹ̀ ó kú. Wọ́n bọ̀ bẹ́ẹ̀. Gbọ́ mi dáadáa, ní tí mò ń wí rèé, ọ̀rọ̀ ìbálòpọ̀ agbára ogun tí ń jani tí kì í jẹ́ kéèyàn láṣeyọrí ni mò ń bá ẹ sọ láàárọ̀ níbi ìbálòpọ̀. Mami tẹ̀lọ́ọ̀fù, má jẹ́ kọ́wọ́ rẹ̀ ẹ̀rù ń bà ọ́ ni, má jẹ́ kẹ́rù bà ọ́. Mo ní ẹlòmíì á lọ bọ́ ọkùnrin, tán bá ti bọ́kùnrin, ìyọkọ rẹ̀ ó jẹ́ kìlọ̀ fún, tó jẹ́ pé wọn tán bá ti ya kàtún sórí ọyàn rẹ̀ sórí ìdí nìwọ̀n wá kiri. Sẹ́yìn mọ nǹkan tán fi ya kàtún? No, má ṣe mí gbọ́. Àwọn normal kàtún kan wà kàn fi ṣàkọni, ìyẹn wà. Wọ́n fi yẹn ṣàkọni. Ṣùgbọ́n àwọn tá mu níṣẹ́, tán mu níṣẹ́ kodoro, tán máa ní, o ò gbọdọ̀ fojú rí kàtún yẹn, tó bá ti rí báyìí àlùjànnú inú ẹ̀ á fa ẹ̀ mọ́ra ní. Dádì, kàtún lẹ̀ ń wá kiri, ẹ fi ìyàwó mọ́mì ilé ẹ̀fọn wọn máa ń lẹ̀, ẹ ti bá àǹtí oní kàtún lọ, ibi tó kù sí ló ń bẹ́ẹ̀ wọn, ayé ọlọ́run ó tu ọ lẹ̀. Oh my God. Àtọ̀ tí ọkùnrin tọ̀, spam ẹ̀ tó dà sí abẹ́ obìnrin, lẹ́sẹ̀kẹsẹ̀ á sá lọ bí tó bá ti dà tán, kò ní kó má dà, kò nínú. A wá lọ sínú bedroom, a lọ wí because kò ní jẹ́ kí tọ̀dọ̀ òun dàpọ̀ mọ́. Bó ṣe ń bá sùn yẹn kò ní jẹ́ kára òun mú fàákà máa ṣe bí pé òun bá dádì sùn lọ́wọ́ ni wọ́n jọ ń ṣe. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó dà ní oh my God, mi ti ṣe tán àti lóyún, dádì dìde àti ẹ̀ dìde. Kò ní gbà kó lo condom. A wá sá lọ bedroom, a lọ kọwọ́ bọ inú abẹ́ ẹ̀ báyìí, a dẹ̀ kó jáde. A kó sínú kankan bẹ́ẹ̀. Tó bá ti kó sí mọ́mì, mo rí obìnrin tó kó àtọ̀. Nígbà tán ni tí iná Ọlọ́run dá sí lára. Iná ńlá wọnú mi lọ, iná ńlá. Mọ́mì, tí Ọlọ́run bá jogún ibẹ̀ yẹn fún wa tán, ibi tá a fẹ́ rà yẹn, tí Ọlọ́run bá jogún ẹ̀ fún wa tán, ẹ rí àṣírí ọ̀hún yẹn. Torí mo mọ̀ pé lómi, wọ́n máa gbé lómi wá bá a máa kà lórí social media, gbogbo yẹn á dẹ̀ máa fetí gbọ́. Àwa ò ní í ṣe fake lórúkọ Jésù, torí mo máa ń sọ fún àwọn èèyàn pé Olúwa má jẹ́ kí ọfà àṣìṣe ó bà mí. Mo gbàdúrà léni ọfà àṣìṣe ò ní bà ọ́. Money deliverance là ń ṣe láàárọ̀ yìí. Mo tú ọ sílẹ̀ nínú ìgbèkùn, ṣé orí àmì ń ṣe ìwọ tó ń gbọ́ mi? Níbi ìbálòpọ̀ táyé ti bá ọ lò pọ̀, tá a ti fi mú ògo àti àyànmọ́ rẹ lẹ́ni ogun ọ̀run tú ọ sílẹ̀. Mọ́mì, wọ́n máa lè má máa ṣe gbìn. But bí àṣẹ bá ń jáde, bí wọ́n ní ọ̀rọ̀ jáde, àṣẹ sì ń tẹ̀lé. Àṣẹ lọ́jọ́ fi ń yọ lójoojúmọ́, àṣẹ lóòrùn fi ń ràn, àṣẹ lòkùnkùn fi ń sùn. Gbogbo òkùnkùn tá a gbé sáyé rẹ lẹ́ni mo ní kó pòórá báyìí lórúkọ Jésù. Mo ní àtọkùnrin ọkùnrin ìyá yẹn, wúmọ̀ yẹn, ó ti ní ibi tó ń kó sí ike kékeré báyìí, ó dẹ̀ máa kó sínú ẹ̀. Nígbà tá a délé ẹ̀, ó ní ti Mr. Láyé lélẹ̀, ti Mr. Bọ̀dé lélẹ̀, tí Mr. Kíní kan lélẹ̀, tí Bọ́lá Kíní kan lélẹ̀. Ó wá tó sórí kíní. Ọ̀tọ̀ lèyí tó ń pò mọ́ pankéèkì, ó ti ní àwọn pankéèkì yẹn á pọ̀. Ọ̀tọ̀ lèyí tó máa fi ń kun ojú, òun ló máa fi mix àwọn cream yẹn. Ọ̀tọ̀ lèyí tó fi ń para. Èyí kàtún tó yà sórí ọyàn, ọ̀tọ̀ lèyí tó fi ń pa. Ayé mà ní ká o. Mami, ìdádì, èyí tí mò ń sọ fún yín lọ, mo ní obìnrin yẹn á dẹ̀ kó àtọ̀ yẹn ní abẹ́ ẹ̀. Ẹ̀yin obìnrin ẹ máa bẹ́ ṣe máa ń ṣe náà. Ẹlòmíì á gbìn àti á dẹ̀ kó sínú private party ẹ̀ bá á dẹ̀ fa, á dẹ̀ kó spam ẹ̀ jáde báyìí. Mami, mi ò gbọ́ rí. Àfìgbà tí ìyá yẹn kà. Àfìgbà tí ìyá yẹn tí ó fa Ọlọ́run bá. Nígbà tán gbé bàbá yẹn dé. Ó wá mi hẹlẹhẹlẹ bí olókèlè.
ìgbà tó dẹ̀ ń gbádùn ìyàwó sì ń bẹ́ẹ̀ lé o. Ebi mo sọ̀kan fún yín rí tó lọ bá yàn sùn tó lọ bá sùn tó lọ jẹ́ pé àjẹ́ ni. Òyà yẹn bá ní ká ní ẹni tẹ́ ẹ fẹ́ ó lóun ò fẹ́ yàn kankan. Ìyàwó ẹ̀ ló kúkú gbé wá lọ́jọ́ òun, gbé sínú mọ́tò wọn dé gẹ́gẹ́gẹ́ wá bá mi inú ilé yàrá mi. Kí ló dé? Báwo ta la lè tẹ́ yàn? Kókó fẹ́ máa gbọ́ dáàdì wọn ni. Ẹ máa gbé lẹ́gbẹ́ jáde, gbé wèdè jáde kúrò níbí. Dáàdì ẹ̀jẹ̀ ń jẹ́wọ́, dáàdì ẹ̀jẹ̀ ń jẹ́wọ́. Ìyá kìíní kan ni tó ń gbé ní bábá ìyàwó ẹ̀ ṣe rí má sá gidigidi à ń lọ bẹ̀ ni. Bẹ́ẹ̀ ó yà pé lórí fóònù bá pé my daddy ibo lẹ wà tí ẹ wá kẹ́mi yẹn bá ní òun wà níbi táwọn ti ń pàdé yẹn wá bá àwọn bẹ́ẹ̀ ó ṣàfagídé sọ̀rọ̀. Wọ́n bá lọ wọ́n bá dé hòtẹ́ẹ̀lì yẹn àti páàkì síbẹ̀. Ìgbà tó wọlé a bá mú wèrè abúṣó gbẹ́gì. Ó yá tó o bá jẹ́wọ́ n bá tan fídíò bíi pé mo wà lórí live. Ó yá iná Ọlọ́run kó jó ọrùn. Ó kọ́kọ́ fẹ́ kọ̀ tí ò jẹ́wọ́. 3 kg fún wèrè. Ó bá kátẹ́nu ẹ̀. A bá tẹ̀lé délé. Ibi bíbó ló lọ tọ́jú àtọ̀. Ó ní òun ò tọ́jú tí wọn ò lò ń fi ya cartoon. Mami cartoon 7 níbẹ̀ nídìí woman tó bá dé ìtàn woman yẹn báyìí. Ìtàn tó ṣí tán fún wa báyìí. Cartoon pàmpàpàmpà ló yà síbẹ̀. Labalábá. Labalábá. Ó yà tó tóbi níbi ẹ̀gbẹ́ cartoon. Ó ní dáàdì gan kìsì ẹ̀. Ó ní dáàdì ẹ̀yin lọ́jọ́ tí mo lọ ṣe bẹ́ẹ̀ yín náà kìsì ẹ̀. Àtọ̀ dáàdì náà fi ya cartoon. Òun náà fi pa ojú cartoon. Ètò tó yà sí bàbára àdí báyìí. A wá wọ ṣòkòtò wọn máa wá sag díẹ̀ báyìí. Wọ́n á máa wo cartoon. Ẹlòmíì obìnrin mi á wọṣọ tí ò dé ibi ẹkún ẹ̀ báyìí cartoon ló máa wò lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀. Òun lọkùnrin mi wò tójú rẹ̀ ṣe pàkàpàkà. Níbi tí ìrìnkùnrin tó di sọ̀gọ́nù. Gbogbo tó kójọ ò ráṣeyọrí ẹ̀. Ilé tó kọ́kọ́ ò parí ẹ̀. Òmógun mámá mi ò lé mọ́mì kúrò ní oní ẹsẹ̀ rẹ̀ ọ̀sán ọlọ́tọ̀ọ́dún wo. Orí rẹ̀ burú fa. Ó jẹ́ lọ gbàdúrà. Ayé rẹ̀ á ní ìtumọ̀ lóòrọ̀ yìí. Torí pé ìwọ fúnra rẹ̀ ló fọwọ́ fa wàhálà. Ibi tó ojú rẹ̀ ti ń ṣe kámikámi. Ìyá tó gbé sílé tó lẹ́jì tó fàyìn tó yẹ kó tọ́jú kí gbogbo ẹwà rẹ̀ ó jáde. Àwọn onílabalábá ló ń lé kiri. Àgbo ọlá ìmọ́lẹ̀ ayọ̀ orí ẹ ò ní burú lórúkọ Jésù. Grace Adéwọlé ẹ mà káàárọ̀. A ní mo tú ọ sílẹ̀ nínú ìgbèkùn náà ogun ọ̀run kó tú ọ sílẹ̀. Dáàdì ìyá yẹn bá lọ mọ́ ní tóun bá ti mú àtọ̀ dáàdì òun máa ń gbà 2 weeks. Dáàdì náà kì í máa sábà fún mi lówó jàre. Dáàdì ò fún ẹ lówó but dáàdì like kó máa ṣe kínní àtọ̀ ẹ̀kọ́ dáàdì mọ̀ pé ọmọ yẹn nice. Kódà tó jẹ́ 1,000 mo fún máa ń balẹ̀. Màmá mi ni wọ́n dẹ̀ ń kátó ẹ̀ wọ́n fi ń pajú labalábá. Ọmọ mi tán sì ń rí labalábá. Obìnrin mi burú débi pé ìyá 60 years ó lọ ń déètì ọmọ 19 years. Kí ló mọ̀ pé ó fẹ́ mú bẹ́ẹ̀? Victoria Matthew ẹ káàárọ̀ mà lórúkọ Jésù. Ayé ò ní lògo ọmọ yín lórúkọ Jésù. Ògo tí yín ayé ò ní rí lò. Ẹ ó rí àánú gbà ògo tuntun. Ẹ dẹ̀ kú tọ́jú mi ọjọ́. God bless you. Ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ìdásílẹ̀ lórúkọ Jésù. Ìjọ náà ò ní dàrú. Ẹ bá mi kí aládé. God bless you. Ẹsítà Ọláwálé ẹ káàárọ̀ ẹ ǹlẹ́ mà o. Mo ní ayé ò ní gba ìràwọ̀ yín. Bẹ́ẹ̀ ni alẹ́ ọjọ́ yẹn ni mo gbọ́ pé obìnrin a máa kó àtọ̀. Ó lóun kó àtọ̀ wọn ni òun máa mú àtọ̀ wọn. Mo ní báwo lẹ ṣe máa ń mu. Ní ẹ̀tàn bá ti dà sí òun lára òun á dẹ̀ dìde gẹ̀rà lẹ́sẹ̀kẹsẹ̀ òun á lọ bathroom òun máa kọwọ́ bọ private part òun máa fọwọ́ kó síta. Mo ní ṣó possible. Ó ní ẹ̀hún náà ló wà nínú àwọn ike ìdí ti ẹ̀yẹn. Mo wá wo orí inú ibi tó kọ́ bí wardrobe kékeré báwo gbọ́ hàngẹ̀ sínú yàrá. Ó wá set oríṣiríṣi spam sí. Orúkọ ló wá kọ sí. Mr. Lágbájá Mr. Lágbájá láìsí nínú lab bí wọ́n fẹ́ ṣe test fún spam test. Ayé mà níkà o.
àmọ́ mo ní tí n bá sọ tí ojú mi ọmọ ọba ojú mi kan yìí tó kù tí mo sọ tó ti rí èrò Ọlọ́run á bà mí. Mo máa ń wo ayé àwọn ẹlòmíì bíi pé òfo ọjọ́ kejì ọjà ìbálòpọ̀. Àwọn wòlíì míì wọ́n bá ọ lòpọ̀. Àwọn iṣẹ́ rí àwọn wòlíì tẹ́ ń rí lẹ́nìí tán sọ pé à ń lo ògo yín, à ń lo ògo àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ti bá yín sùn tán sí wọ́n máa fún yín ní 100 million, wọ́n máa fún yín ní ọ̀gẹ̀. Kò sí nǹkan táwọn fi ń ṣe. Àlùjànnú ọ̀rọ̀ ni táwọn fi ń ṣe. Mami tá bá ti ṣe wọ́n á fi àwọn kankan pẹ̀lú ẹ̀ tá bá ti bóbìnrin wọn sùn. Àtọ̀ yẹn ìbálòpọ̀ yẹn kò ní ìdí tí ẹ ò ní ìdí pé ó ń fi nǹkan nu ara yín. Àwọn wòlíì yẹn wọn ò ní ìdí pé wọ́n fi nǹkan nu ara yín. Oh my God. A wà lórí ètò màmá yẹn. Màmá a wà lórí program lọ́wọ́ báyìí. Ọjọ́ kan pẹ̀lú màmá á pè yín mọ̀. Màá pè yín mọ̀, mo ń ṣe program lọ́wọ́ báyìí mọ̀. Àwọn màmí nìyẹn ìgbà tán rí mi níta, wọ́n rí mi náà wá mi. Ẹ̀rí pé àwọn màmí mi fẹ́ràn mi. Màmá mi fún mi láyọ̀, God bless you màmí. Orí yín ò ní gbà wọ̀dì. Mo wà ọmọ ọba wà kò sí ipò kan Ọlọ́run ò tí ì pa mí. But a ń ṣe àwọn kankan ni torí àti pé a ní ẹ̀tọ́ sórí program tá à ń ṣe yìí. A dẹ̀ ní protocol láti ṣe torí àwọn nǹkan tí mò ń sọ wọ̀nyí. Àwọn èèyàn ní ó lágbára. Àwọn kan ní ó ṣeé ṣe kó ṣe àkóbá fún àwọn iṣẹ́ àwọn kan. Wọ́n ní àwọn kan ní ó ṣeé ṣe kó ṣe àkóbá fún iṣẹ́ àwọn kan. Àwọn kan tó wá sọ wípé àwa fi ń ba àwọn jẹ́ ni a ò sì dárúkọ. Ǹjẹ́ látọjọ́ tí mo ti ń gbé ẹ̀rí mi kí n dárúkọ èèyàn kankan ni wọ́n lọ gbé lẹ́tà jáde. But mo wí ní wọn anywhere tàbá wù kan gbé ìwé wọn dé. I qualify láti sọ anything lórí program mi. So far tí mi bá ti dárúkọ ẹ̀. Tó bá jẹ́ Yorùbá Nation, mo ní right àti dárúkọ anybody lórí Yorùbá Nation because activist ni mí. Ajàjàngbara fún ẹ̀tọ́ mi. Mo sì lè dárúkọ ẹ̀. And if I have evidence, go. But tí n bá ń sọ̀rọ̀ nípa ti ilẹ̀ Christianity, mo ní orí ọ̀fẹ́. Tó bá ti jẹ́ ọ̀nà mi ṣe fẹ́ máa kó pọ̀, mi ní orí ọ̀fẹ́ àti dárúkọ ẹ̀ tí mo bá ń ṣe wàásù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti yẹn. Mo lè dárúkọ ẹ̀ gan, but mo lè má mention surname ẹ̀. Mi ò ní ìdá tí máa dig family problem. Mi kì í sọ family problem, any problem. But mo lè sọ àṣírí ogun tó ń jà. Mi ní dẹ̀ ní dárúkọ irú ìdílé bẹ́ẹ̀. God bless you. Gbọ́ mi dáadáa ní tí mò ń sọ rèé. Mo ní àwọn míì wọ́n á máa fẹ́ ọmọ 19 years, 18 years. Torí pé ọ̀rọ̀ wọn ni. Irú àwọn pásítọ̀ tí wọ́n ń lo ògo èèyàn. Tán sọ pé wọ́n bá sùn wọ́n ń gbé. Àwọn ò ní ìdí àti fi nǹkan kan nù wọ́n torí wọ́n ti ṣe àṣeparí iṣẹ́ yẹn. Wọ́n ti ṣe ọṣẹ yẹn tán bá ti fi fọ kíní wọn. Àwọn orógùn ayé. Wọ́n bá ti fi fọ tán báyìí. Wọ́n kàn máa fọwọ́ pa ni. Tán bá ti dé. Abẹ́ obìnrin tán bá ti fi rù tí ẹ bá. They will pay you. Ntí òye yín lénìí jẹ́ kí n sọ fún yín. Tẹ́ ẹ bá ti gba owó yẹn, owó tí wọ́n gbé fún yín yẹn tẹ́ ẹ bá ti gbà, kò sí pé tẹ́ ẹ lè ṣẹ́ tó lè mú. That is the mistake people doing. That is the mistake people doing. Nígbà mìíràn ni, òun ló jẹ́ kó máa fi yín ṣakọ. Òun ló jẹ́ kó máa sọ pé ẹ ó padà ya wèrè ni. Ó ti gbowó náà. Ẹ̀yin lẹ tara yín. Ntí òye wọn ní nìyẹn. You sell yourself. Àlùjànnú yẹn ti tà á. Kẹ́kọ̀ọ́ èpè olè. A tún máa boast. A tún máa proud. Tó bá jẹ́ pé ó ṣe without pain. Gbọ́ mi dáadáa. Tó bá jẹ́ pé ó ṣe without giving you anything. Immediately tí gbogbo abiyamọ bá kó àdúrà tí ni wọ́n máa fi borí ẹ̀. Because he's paid for it. Ó ti san májẹ̀mú yẹn. Ó ti sọ pé ohun tí àwa bá ní la ó fi ra ẹ̀mí wa padà. Ó ti fún ẹ ní owó. You eat out of it. You give many people. You leave the home. Ó kọ́lé fún ẹ.
ntí ẹlòmíì ò mọ̀ nípa ìrìn àjò ogun jíjà nìyẹn. Gbogbo àwọn òṣèré tẹ́ ń wò lénìí náà tí wọ́n sọ pé ẹnìkan ló bá wọn sùn, kìnnìkan ló bá wọn sùn, ṣé wọn ò gbowó lọ́wọ́ ẹ̀? Wọ́n ti gbowó. Ó máa wá ṣòro láti lè jẹ́ ká kúrò lọ́ndà bondage. Mami, gbàdúrà. Níbo ni mo tara mi sí òkùnkùn? Yàrá mi tí mo ti tà fún òkùnkùn tó gba ire àti àyànmọ́ mi dání. Lẹ́ni lọ síbẹ̀ jẹ́ kí ẹni náà lọ parẹ́. The only solution nígbà tí Judas Iscariot tó ta Jésù, ó dáwó yẹn padà. Mommy, they refused to collect it from him. Ó wá lọ fowó yẹn, wọ́n lọ fi ra owó ilẹ̀ ẹ̀jẹ̀. Òun fúnra ẹ̀ ṣe kíni, ó lọ pokùnso títí dàkókò kò sẹ́ni tó lè kọ́lé sí ilẹ̀ náà. Wá pọ orúkọ Jésù lẹ́ẹ̀kan, ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan. Olúwa, gbogbo májẹ̀mú kí májẹ̀mú tí mo ta ògo àti àyànmọ́ mi fún. Díẹ̀ ló kù àti fẹ́ máa lọ 1 hour 33 minutes láwa. Olúwa, gbogbo ẹni tí mo ta ògo àti àyànmọ́ mi fún. Lénìí ẹ̀mí mímọ́ fi iná tú mi sílẹ̀, tú mi sílẹ̀, tú mi sílẹ̀, tú mi sílẹ̀, tú mi sílẹ̀. Ṣé ò ń gbàdúrà? Tú mi sílẹ̀, tú mi sílẹ̀. Látẹ̀ni lọ, gbogbo ibi tó ta àyànmọ́ rẹ sí, gbogbo tó ta ire rẹ sí, gbogbo tó ta ògo rẹ sí, gbogbo tó ta ìdùnnú rẹ sí, ẹ̀mí mímọ́ ó yá tú mi sílẹ̀. Jésù Olúwa wa. Ṣé o rí, ọ̀tọ̀ ni tàwọn wòlíì tó jẹ́ pé èmèrè ni wọ́n kà fẹ́ gbéṣẹ́ ìránṣẹ́ ṣubú. Àìmọye àwọn ẹlòmíì ológo ni wọ́n wà. Wọ́n ti ní tí wọ́n fi ń wò. Kì í ṣe gbogbo obìnrin ni wọ́n bá sùn. Kì í ṣe gbogbo obìnrin ni wọ́n ń dẹnu kọ̀. Kì í ṣe gbogbo obìnrin ni wọ́n máa ń bá rìnrìn àjò. Àìmọye obìnrin lénìí, àwọn alágbára náà máa ń wá kiri. Àìmọye obìnrin lénìí, àwọn ènìyàn ológo olókìkí ògo, wọ́n á gbọ́n nínú gbọ́n lẹ́yìn, wọ́n á rò pé àwọn gbọ́n, wọn ò sì mọ̀ pé wọn ò lọ́bi kankan, wọn ò gbọ́n rárá. Lórúkọ Jésù, ayé ò ní fògo ẹ̀ tàfàlà. Èmi ọmọ ọba. Ó mà ṣe o. Ológo, èmi ológo, àbí báwo lolórin yẹn? Èmi ológo rèé, Olúwa gbògo mi fún mi. Mo like orin yẹn. Àwọn kan sáré kiri láti gbògo mi fọ́mọ wọn. Ṣá lè gbògo ṣá? Wọ́n lè lo àyànmọ́ rẹ kó má gbérí mọ́. Wọ́n lè lo àyànmọ́ rẹ kó o má rí ògo lò. Wàá dẹ̀ máa wo ògo yẹn. Ayé á máa pariwo, wòlíì á máa pariwo, ìwọ ológo nìyí, ìwọ ọmọ ológo nìyẹn, ìwọ ológo nìyẹn. O ò sì rógo lò. Ìrìn àjò rẹ gba London. Ìrìn àjò rẹ gba Amẹ́ríkà. O ò dẹ̀ kọjá òbòtò. O ò kọjá pápá. Wòlíì dẹ̀ rí pé ìrìn àjò rẹ gba Amẹ́ríkà. O ò dẹ̀ kọjá Òṣòdì. O ò dé airport rí. Ẹni tí ìrìn àjò rẹ gba Amẹ́ríkà láti yí ẹmẹ́yẹ wò. Torí o ti ṣògónù ní ayé àtijọ́. Tóbìnrin bá máa ṣàṣẹ́wó, òru náà máa lọ. Etí ayé ò rí wọn, kílẹ̀ tó mọ́ wá ti sá padà. Ṣùgbọ́n nísìnyí ẹ lọ sẹ́gbẹ̀ẹ́ gbogbo títì. Nígbà tó jẹ́ pé kò sí nǹkan kan mọ́. Wọ́n ti yọ àlùbáríkà ara àwọn ọmọ náà kúrò. Torí owó iná ni invitation sá sí. Ìbálòpọ̀ tá a fi ń gba eré ẹni dànù. Wọ́n á máa gbàràdá. Ẹ jẹ́ n wá sọ àṣírí nǹkan fi ń ṣe ká tó máa lọ. Mo ti ṣe analysis lóríṣiríṣi fún ẹ. Ṣé ẹ rí àwọn wòlíì tí wọ́n fi ń pé òkìkí? Mo ti sọ tiwọn. Tó jẹ́ pé àwọn yẹn ká máa mú ògo yẹn, wọ́n máa fi àtáàkì yín ni. Irú àwọn bàbá wa, àwọn bàbá wa ńláńlá. Wà ká wọ lágbájá. Mami, wọ́n ní mo fẹ́ lọ san ọrẹ àti ìdámẹ́wàá. Ẹlòmíì, daddy, wọ́n bá ti àná ní ṣe ní church because you have the money. Tó ò ní wàá yá. Abẹ́ kan làwọn yẹn ti gbà jáde. Wọ́n ní bóbìnrin bá wáyé bí ò bá lọ́kọ kò sọ ayé wá. Obìnrin máa ń pòǹgbẹ ọkọ ni. Àbúrò mà ni. Obìnrin á máa pòǹgbẹ ọkọ ni. Kò sóbìnrin ohun tí ó máa pòǹgbẹ ọkọ láyé. Kò
kó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì kí wà tọkọ rẹ̀ sùn síbẹ̀ láti bí odidi oṣù mẹ́ta ló bá yá obìnrin bóbìnrin wọn nígbà tára rẹ̀ bá dìdì tá kúkú di dáàdì mú kí ni mo ṣe fún yín. Bẹ́ẹ̀ ni wàá mú lọ bá ìdámẹ́wàá àtọrẹ hùn ọba á mú fún ìjòyè á mú fún ẹbí gbogbo á mú fún àpé wá sí ni ọkùnrin kì í rọ̀bìnrin kó má ra gàgà mọ́ bá ti dọkùnrin tí nǹkan ọmọkùnrin bá ti dìde má dé kò sí nǹkan tọkùnrin ò lè ṣe lákòókò yẹn a máa há kàkàkàkàkà báyìí ni òun náà papọ̀ tán fi ń ṣàyànmọ́ wọn a máa fi lo ire àti àyànmọ́ ẹ. n ò ní gbà balẹ̀ obìnrin kó má gbìn kò sí bóbìnrin ṣe lágbára tó wọn ò dẹ̀ ní gbà balẹ̀ ẹ̀kẹ́jẹ̀ ọmọ jáde bẹ́ẹ̀ ni owó á jáde fún wọn ìhun làwọn bàbá ń lò àwọn bàbá tán kọ́wọ́ bọ mọ́ abẹ́ ọmọ wọn. Àbálẹ̀ ìjọ tí n bá máa ṣe ẹ̀jẹ̀ àbálẹ̀ ìtumọ̀ tí wọ́n pè tí ẹ̀jẹ̀ yẹn wà fún ọjọ́ náà dìkan lẹ́nu a máa ṣe tó jẹ́ pé tèmi fẹ́jìn làwọn àwọn bọ̀bọ̀ olówó kan wá káàkiri nígbà bá ti rí fẹ́jìn wọn á ní ká lọ jẹ́ àwọn ọmọ kéékèèké gbé wá mọ́mì kò sí nǹkan tó fẹ́ fọ́mọ rẹ ṣe wọ́n kà máa jí gbé tán bá tàti rí pé fẹ́jìn wọn á jábàálẹ̀ ẹ̀ kì í ṣe pé wọ́n máa fi nǹkan ọmọkùnrin wọ́n kà máa kí ìròkà bọ́wọ́ ó lè jẹ́ ìròkà yẹn náà máa fi ń gbaṣẹ́ ẹlòmíì fi ń gbògo ẹlòmíì wọn máa jábàálẹ̀ yẹn máa kọ́wọ́ ẹ̀jẹ̀ sínú wọn kí wọ́n kà máa lọ sọ sínú agbára wọn ó tán títí bí ọmọ yẹn ó dijọ́ tí ò bá lè dá ṣiṣẹ́ mọ́ láyé. Ọmọ tiẹ̀ ń kọ́ ọmọ ẹ̀ ń kọ́ báwo ló ṣe ṣe a rí àwọn proprietor míì tán jábàálẹ̀ ọmọ kékeré ní school mi ì fi bá school jẹ́ you need to careful lomi ọmọ mi ẹgbọ́n ọmọ ẹ̀ lọ school adédé obìnrin míì wà tó ná ọmọ obìnrin àmọ́ ọmọ ẹ̀ dá lọ school láàárọ̀ adélé alẹ́ kò tiẹ̀ ní wo kò ní jẹ́ kó lè sọ̀rọ̀ kó béèrè nǹkan what happened to you in the school today wàá máa sọ fọ́mọ ẹ̀ don't let everybody to touch your bum o torí pé tẹ́nìkan bá fọwọ́ kan bum ẹsẹ̀kẹsẹ̀ máa mọ́mì somebody touch me touch your bum kẹ̀ wàá ti sáré wò tètè wá bẹ́ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ ayé wọn máa ní ká òwe bàbá máa fi wá fàyè mu ayé níkà o kì í ṣobìnrin nìkan o ọkùnrin náà kọ́ dá kòkòrò somebody touch my kòkòrò today my teacher touch my kòkòrò mo ti rí alágbára ayé tí ó mú ọmọ ọdún 7 tí ń mọ ẹnu tí ń fi fa okó ẹ̀ báyìí ó mú okó ọmọ kékeré ó dẹ̀ ń fa ayé ó fa àyànmọ́ ọmọ yẹn ó ń fa mọ́ra you need to be careful ogun láyé yìí o Bùsí Ọ̀làdíyà God bless you ayé ò ní gbogbo ẹ̀ ìbálòpọ̀ mo ti sọ àìmọye tó ti gbowó wà lórí social media lẹ́nìí ẹ má jẹun kú láti ẹnìkan bá mi sùn ẹ wá ń ṣe wá ń pariwo rádaràda ilé èèyàn kan náà ti bá mi sùn ilé tàmàdò náà ti bá mi sùn ilé kìnnìkan ṣó gbowó kò sí ní tẹ́ fẹ́ fi ṣe tó mo sọ fún yín lénìí àfi tí Ọlọ́run bá fẹ́ yọ yín lókù tẹ́ ẹ máa dúró àgbà because ẹ ta ni sórí àwọn tí wọn ò ta tí wọ́n mọ̀ pé àwọn èèyàn kan fi àlùmọ̀kọ́rọ́ yí gbà mo ti rí ẹni mí ẹni ẹ̀ẹ́dẹ̀ bá mi ṣe àdódùn bí àdódùn bó ṣe ń gbà ẹ mọ̀ pé tí ọkùnrin bá ṣe àdódùn oh my God sí ara obìnrin kò sí nǹkan tí ò lè gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí Ọlọ́run kó gbogbo yín yọ lẹ́yìn lórúkọ Jésù bẹ́ẹ̀ ni obìnrin náà tó bá ṣe àdódùn sí ọkùnrin ẹ̀yin tọkùnrin tó jẹ́ pé orí yín ti kúrò nílé ntẹ́ ò fi túlẹ̀ lẹ́lẹ́ ẹ̀jàre ẹ̀yin màmá ntẹ́ ò fi tí ọkùnrin ọkọ rẹ̀ gbọ́ mi dáadáa ọkọ ẹ tó ti hit ẹ lórí bẹ́ẹ̀dì tí ò tẹ̀lé ó dẹ̀ bẹ́ẹ̀ lómi sùn ta láti bí ọdún 4 níṣẹ́ ọdún 6 sìn kò jẹ́ kó o sinmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o tó wọlé tẹ́lẹ̀ dáadé ti ń kó fún ẹ gbàngbàngbàngbàm ṣùgbọ́n sìn àtọdún mélòó ni dáadé ti súnmọ́ ẹ last dáadé ní kò ti sẹ́ńpẹ́ ó ti jẹ fọ́ǹta
ẹ jẹ́ ń kọ́ ẹ kó bá lè rí dádì gbádùn padà. Jẹ́ ń kọ́ ẹ kó bá lè rí dádì gbádùn padà níta. Ok, wọ́n ní kí n má máa sọ síta. Ẹ pè mí sórí nọ́mbà yìí 080 57 45 5803. Bó bá ń gbé, pè mí sórí nọ́mbà yìí 080 57 45 5803. Bí ọkọ rẹ àbí àlè ẹ tó bá ti ní àjọṣepọ̀ pẹ̀lú ìwà àtọmọrí tó dẹ̀ lè báyàn sọ, ìgbésẹ̀ tó máa gbére o. Èmi ò gbowó lọ́wọ́ rẹ o tó bá jẹ́ ti ọkọ àti ìyá. Ń gbowó lọ́wọ́ rẹ o, but n ó sọ fún ọ. Nọ́mbà yẹn náà ni o pè, òun náà ni Babátúndé. Bàbá yẹn ti bá mi kọ síta yẹn, sẹ́lẹ́ǹsì. Sẹ́lẹ́ǹsì. Tí wọ́n ní kì í ṣe làṣìṣì. Sẹ́lẹ́ǹsì. God bless you. Àórí àánú gbà. Bá mi kọ́pì nọ́mbà yẹn, dádì mọ́mì. Wà á sì rà àánú gbà. O ò ní bọ́ sọ́wọ́ ayé. Ọwọ́ ayé ò ní mú ọ. Ibi ò ní ṣẹlẹ̀ sí ọ. Ọmọ rẹ ò ní ṣẹ̀rìn. Ibi ò ní dé bá ọ. Torí pé ọmọ rẹ ti pẹ́ ńlé, ó fẹ́ lọ́kọ, kò ní ṣìyàn. Mo ní kò ní ṣìyàn. Èní ni àdúà fún àwọn tó nílò ọkọ. Ìwọ tó mọ̀ pé o nílò ọkọ, o nílò aya. Pè mí sórí nọ́mbà yẹn ní gbogbo ọ̀sán yìí láti aago 12 sí aago 3 ọ̀sán yìí. Pè mí, ìwọ tí ọmọ rẹ nílò ọkọ. Tó bá dẹ̀ sí jẹ́ tí ìsọ́ òru ló fẹ́ join, a máa pè ẹ́ wọlé ni, but wàá fi nọ́mbà rẹ, orúkọ rẹ àti orúkọ ọmọ rẹ àbí ìwọ ló nílò ọkọ gangan fúnra rẹ. Wàá send ẹ sí mi ní orí WhatsApp nọ́mbà tí a tẹ̀ síta 080 57 45 5803. A bá ọ gbàdúrà sí i. Tó bá di time tó yẹ ká gbàdúrà fún ẹ, a pè ẹ́ wọlé. I will pray for you. Tí ìta ṣe kọjá, a pè wọ́n wọlé. Àwọn kan gbé kọ́, àwọn kan ò gbé. Torí pé mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé a máa pè wọlé. But àwọn tó sùn, ìgbà tílẹ̀ mọ́ ni wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní disturb wa. Mo máa sọ fún àwọn èèyàn pé àdúrà mi ti kọjá lọ́tọ̀ọ̀sẹ̀ méjì, wọ́n ṣẹ̀ máa pè. Àkókò ń gbà fún yín. Ṣùgbọ́n ẹ máa wo àkókò tí ẹ lè máa pè mí. Ẹlòmíì lè pè mí lágo kan, èmi lè pè mí lágo 3 lóru. Gbogbo kì í ṣe ìgbà tó bá wà convenient fún mi. Má sọ pé torí pé orí ọ̀fẹ́, orí nọ́mbà mi, prayer line wa, a dẹ̀ lè pa torí àwọn emergency kọ̀ọ̀kan. Torí Ọlọ́run, má sọ pé torí orí opportunity. Ẹlòmíì ti ẹ̀rọ opportunity ọ̀hún. Ìṣẹ́jú ló máa ń pè mí. Hello daddy, gbàdúrà fún mi. Hello daddy, mo ní ìbéèrè kan lọ́wọ́ ni. Hello daddy. Torí tá a bá gbé táwọn ìgbìmọ̀ wa ni ó ṣe ìgbéraga. Má sọ pé torí tí orí opportunity pé ẹ̀ ń pe nọ́mbà ọmọba. Torí àkókò kan ń bọ̀, ẹ má sọ opportunity inú tá a máa pa fóònù yẹn tẹ́ẹ̀tì ẹ̀ ní ìrèpè rárá. But torí àwọn èèyàn tó fẹ́ pè fún àdúrà tó wà so important, táwà in a danger line, torí tí ẹ̀ la ṣe ń ṣí ilẹ̀ tá a fẹ́ máa pa. Ó yẹ ká bá ti fi gbàdúrà tán ká máa pa ni. Nígbà tó bá yá, tó bá yẹ pa tó fẹ́ gbàdúrà, a tó ṣí ilẹ̀. Àmọ́ ẹ̀yẹ èèyàn míì ní dáàdì ẹ̀dẹ̀ máa pa nọ́mbà yẹn. Ẹ wo mi sìn bá ṣe wà láàárọ̀ yìí sìn. Ẹ wo àwọn èèyàn tán tí nìkan pè. Irú àwọn màmá yẹn sọ pé wà ní wọ́n ń bèèrè àlàáfíà wa. Ṣé kò dáa? Ẹ̀wọ̀n kan náà wà tó jẹ́ pé mo ní dáàdì àṣẹrí line yín, ẹ pè wá torí pé ẹ ti rí nọ́mbà mi. Ẹ má máa rò pé torí opportunity come once. Ẹlòmíì máa sọ fún ẹlòmíì tó bá rí mi bí tí mo wà, ó ò ní mọ̀ pé mi ni. But torí pé ẹ ti ń rí mi lórí social media, ẹ wá máa ẹlòmíì lè flash mi, máa ṣẹ̀ wá máa pè padà. Ẹ má bínú dáàdì mi ní credit ni mo dẹ̀ ní mo fẹ́ kẹ́ gbàdúrà fún mi. Èyí náà máa wò. Lóòótọ́ màá tún gbàdúrà fún náà ni. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. But má máa rò pé torí that opportunity come kó wá máa disturb mi. Ẹlòmíì kò tẹ́ ẹ ní kan dáàdì àdúrà prayer tẹ̀ṣẹ́ láàárọ̀ yẹn. Ẹlòmíì ó lè jọ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Àwọn nǹkan tí ò kàn mí, tí ò tiẹ̀ kàn mí rárá ló máa bẹ̀rẹ̀ sí ń lọ́ mi nífunlé lórí. Mo ní kí n sọ fún yín ni. Ẹnìkan ṣe program lọ́wọ́, wọ́n ń búra wọn. Wá lọ dá sí. Ẹ jọ̀ọ́.
ẹ jọ̀ọ́, ọmọ kékeré ni mí, ẹ má máa lo pé torí pé opportunity ti wà ẹ ti mọ nọ́mbà mi, ẹ máa pè mí sáwọn kan tí ò ẹlòmíì ní orí WhatsApp mi ó lè dédé sẹ́ẹ̀dì àwọn kan tí ò ní mí ní àkàrà oríṣiríṣi nǹkan rádaràda kọ́ máa sẹ́ẹ̀dì ẹ̀ síbẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣọ́ra torí pé Ọlọ́run ò mọ̀ wá dá o. Ọlọ́run ò mọ̀ wá dá. Ẹ má máa rí mi bíi pé lóòótọ́ ilẹ̀ ni mí, ara mi gba gbogbo ẹ̀, but kì í ṣe pé kí wàá máa fi rẹ́dẹ̀rẹ́dẹ́ rẹ́ mi. It is God bless you. Ẹ ti mọ̀ pé mi ò lè béèrè kankan lọ́wọ́ ẹnikẹ́ni, máa gbàdúrà náà ni. Bàbá ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí. Nǹkan tí ò tẹ̀ kàn mí lọ́mọ ní, ó yẹ kí ẹ ti wà níbí kan. Ìjọ tí wọ́n jà ní tí o lè rọ̀bù lórí bíríìjì bí jẹta. À ń travel ní ìdájí yẹn ni. Àwọn kan ò mọ̀ pé bẹ́ẹ̀ gan láti ẹ̀ ti wà. Ẹlòmíì dáàdì ní pé ìbólẹ́wà, ẹ dìde. Wọ́n náà ti rọ̀bù àbúrò òun gan wà nítòsí ibẹ̀, àbúrò òun wà nínú mọ́tò kan, àbúrò òun wà nínú mọ́tò. Ọlọ́run ò mọ ibi tó wà. Dáàdì ẹ máa lọ bẹ̀, ẹ máa lọ bẹ̀. Kí ló dé? Mo wá sọ fẹ́ nìyẹn pé ibo ni ìwọ wà tó ti ń sọ̀rọ̀ yìí? It is well with you. Lórúkọ Jésù, ayé ò ní mú wa. Ayé ò ní mú wa. Àwọn ò ní sọnù o. Ibi ò ní ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. A ò ní dààmú. Mo gbàdúrà, mo súre fún yín lénìí, ẹ̀yin tí agbára ìbálòpọ̀ ń bá jàjà ogun. Ẹ̀yin tí bí bàbá ti lọ forí kó mi tó wá kó bá ìyá nílé. Ẹ̀yin tí ìyá ti lọ forí kó dọ̀tí tó wá kó bá bàbá nílé. Lénìí àjàgà náà jáláyé yín báyìí lórúkọ Jésù. Ọmọ rẹ tó ti ṣìrìn, tó ń wà nínú ikú lọ́wọ́, tó pọ̀ gbogbo ikú lọ́wọ́. Lórúkọ Jésù, àlùjànnú tí fẹ́ pa á ní kó jáde nínú ayé rẹ̀. Ọmọ rẹ tó ti ya wèrè tó mọ̀ tó kọwọ́ bọ̀, ó kà ń wí kàntànkàntàn kiri ni. Lénìí àtú yín ṣẹlẹ̀ kúrò nínú ìgbèkùn náà. Ta ló dúró ti májẹ̀mú rẹ tó ní kó máa gbẹ́, tó ní kẹ̀jẹ̀ rẹ máa sọnù látẹ̀ni lọ. Ó yá kúrò nínú ìgbèkùn náà. Mo ní o kúrò ńbẹ̀, mo ní o kúrò ńbẹ̀. Ọfà ayé lára rẹ kó gbiná dànù. Ọfà ibi lára rẹ kó gbiná dànù. Ọfà àìsàn lára rẹ kó gbiná dànù. Ìyá àti ọmọ tá a ti bá lájọṣepọ̀, tá a ti kọ́ pé ìran yín ò ní ṣe rere mọ́. Mo tú sílẹ̀ lénìí lórúkọ Jésù. Ó yẹ máa kúrò nínú ìgbèkùn náà. Gbọ́ gbogbo ẹ̀yin alágbára ayé tí ẹ ti ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀yin ọmọ ọ̀dọ́ wọ̀nyí. Látẹ̀ni lọ, ẹ lọ kú tọ̀rọ̀tọ̀rọ̀. Ẹ lọ kú tògótògó. Ẹ yá màmá ọmọ rẹ jáde kúrò nínú ìgbèkùn náà. Ọmọ rẹ jáde kúrò nínú ìgbèkùn náà. Lọ lálàáfíà. Ẹ máa gbé lálàáfíà. Bẹ́ẹ̀ ni wòlíì wí. Bẹ́ẹ̀ ni ránṣẹ́ rẹ̀ sọ. Kò ní yí padà o. Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ìwọ tó o bá mọ̀ pé ọmọ rẹ ń bẹ nínú irú problem bẹ́ẹ̀, pè mí. Ìwọ tó o bá mọ̀ pé ìwọ fúnra rẹ ló wà nínú wàhálà bẹ́ẹ̀, pè mí. Ẹ̀yin tẹ́ ń tọ́ lé, ẹ pè mí. Àtúnṣe wa. Ó ní nípa ìfẹ́ Olùgbàlà. Ó ní kì yóò sí nǹkan torí pé ohun gbogbo yóò sì ti kíni yóò di ṣíṣe. Ìwọ tó fẹ́ láti ràn wá lọ́wọ́ fún data. Àwọn ọmọ mi ṣeun. Àwọn ni wọ́n ra data fún wa lánàá fún program. Lórúkọ Jésù, ibi ò ní ṣẹlẹ̀ sẹ́yìn o. Iná ò ní táwọ́ yín. Ẹ ó máa rí àánú gbà. Ògo Ọlọ́run yóò fọ̀hùn nínú ayé yín. Ẹni bá bínú yín, bínú àyànmọ́ yín. Irú alágbára bẹ́ẹ̀ ilẹ̀kùn lanu gbé mi. Ògo Ọlọ́run kó farahàn nínú ayé yín o. Ká jọ rí ayọ̀ àti oore ọ̀fẹ́ gbà. Ìdùnnú Ọlọ́run kó wà pẹ̀lú yín. Nọ́mbà yẹn láti ping yẹn 08257455803. Lórúkọ Jésù, ayọ̀ yín á kún. Mo ní ayọ̀ rẹ̀ á kún. Ayọ̀ rẹ̀ á kún lórúkọ Jésù. Ẹ̀yin tẹ́ fẹ́ ran ètò yìí lọ́wọ́, tẹ́ ò fẹ́ jẹ́ kó kú, pé kó máa tẹ̀síwájú. Láàárọ̀ yìí sìn ó yẹ ká ṣe YouTube program. Ó yẹ ká ṣe YouTube program. Kò sí iná láti lò, láti fi gbé. Torí àwọn tí YouTube ń sìn wọ́n á miss ẹ̀. Bàtà mi bá ṣẹ̀ wá upload eléyìí lọ sórí YouTube ń sìn, àwọn iná ṣe máa wò. Ó dẹ̀ yẹ ká máa jọ ṣe papọ̀ ní kí gbogbo wa máa wò live and direct. Kò sí iná. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jọ ran ètò yìí lọ́wọ́. Tó bá jẹ́ ọ̀sán sìn, à wà lọ́fíìsì, ẹ ti mọ̀ pé morning prayer yìí lé láti máa ń ṣe láàárọ̀. Nǹkan bí aago 5 àbọ̀sẹ̀ aago 6 sí 7 lórúkọ Jésù. Ọjọ́ rí àánú gbà o. Ẹ
ẹ jẹ́ àjọ ran ètò yìí lọ́wọ́ nípa nǹkan tó o bá ní pè mí, màá mú àkáǹtì yẹn ránṣẹ́. Ẹ má gbàgbé pé à ń wá ilẹ̀ tí a fẹ́ fi ṣe church. A dẹ̀ ti sọ iye nǹkan tí a nílò ń bẹ̀. Onínú dúndùn ọlọ́rẹ la nílò. Mami, ìwọ náà lè bá wa dá sí. Àìmọye ẹlòmíì tó nílò àdúrà wa, ó nídìí physically wa kájọ jókòó kájọ gbàdúrà. Ẹlòmíì ń bọ̀ láti ìlú òyìnbó, ó fẹ́ wá rí wa, ó fẹ́ bá a jọ ká lè jọ gbàdúrà. Ibi kan lẹ máa wá mi sí, kò sí pé mo ń lọ orílẹ̀-èdè kan lọ sí ibi kan. Lórúkọ Jésù ò ní sọnù. Ẹ ràn wá lọ́wọ́. Mo ti sọ iye tí a nílò láti fi ṣe ṣọ́ọ̀ṣì yẹn. Mami, kò sí ní tó kéré níwájú Ọlọ́run. Bó bá fún wa ní 500 naira, ara ẹ̀ náà ni ó dá sí tọ Ọlọ́run ni. Bó sì fún wa ní 100 million, ó dá sí tọ Ọlọ́run ni. Tó sì fún wa ní 5 naira, ó dá sí tọ Ọlọ́run ni. Ọmọ ọba ò bínú sí ẹnikẹ́ni. Torí owó tá a ti rí nísìnyí lórí ìrìn àjò yìí, a ti rí 195,000, 195,000, 195,000 láti rí. A dẹ̀ ti kó síbẹ̀. A sì ń wá sí lórúkọ Jésù. Àwọn ọmọ mi kan dẹ̀ ti sọ fún wa pé àwọn máa fún wa ní share, pé àwọn plastic share, wọ́n náà máa fún wa ní 3 dozen. Àwọn mi kan náà máa fún wa ní 3 dozen. Wọ́n tẹ̀tí ní ká wá kó gan. Pé a ò tí lè rí bí kó sí náà ni mo ṣe sọ fún wọn pé a ò tí gẹ́ẹ̀tì ilẹ̀ tá a fẹ́ kó lọ sórí ẹ̀ jọ̀ọ́. Mami, ìwọ náà dẹ̀ lè nílẹ̀ tó fẹ́ fún wa. À á gbà á o. Tó bá dẹ̀ jẹ́ pé mami, à á lò ó, kì í ṣe pé a fẹ́ gba ilẹ̀ rẹ o. Lórúkọ Jésù, a ó jọrí àánú gbà. Torí pé àwọn program kan wà tó jẹ́ pé ó yẹ ká ti bẹ̀rẹ̀ ní oṣù yìí sí oṣù tó ń bọ̀. Àánú á dìde. Àwọn ti fẹ́ flag wa ti fẹ́ máa lọ. Ayérayé ọba tó pọ̀ nípa àti agbára. Ìyanu Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú rẹ. Ìbùkún Ọlọ́run kó wà pẹ̀lú ẹ o. Wà á ṣàṣeyọrí nínú ọ̀sẹ̀ tuntun yìí. Bí weekend yìí ṣe dé, bó ṣe ń wọnú ọ̀sẹ̀ mìíràn lọ, lórúkọ Jésù wà á rí àánú gbà. Má dẹ̀ gbàgbé ìdámẹ́wàá àti ọrẹ. A ò nílò ẹ̀, ṣùgbọ́n n tá a lè fi ṣe ni pé ká bá ọ fi ṣe fún àwọn aláìní baba, aláìní ìyá, aláìní baba, aláìní ìyá. Ètò yìí a dẹ̀ fẹ́ gbé lọ sí orí rédíò. Because àwọn kan ní Nàìjíríà ń bí wọ́n wà nínú irú ìgbèkùn tí a sọ láàárọ̀ yìí. Ṣùgbọ́n torí pé wọn ò ní orí ọ̀fẹ́ àti ní data, ẹlòmíì gan ò ní fóònù. Rédíò kékeré wọn dẹ̀ wà lábúlé wọn, wọ́n fi ń gbọ́ rédíò tí wọ́n máa fi gbọ́ kókó ìròyìn láàárọ̀. Ní aago tá bá rí ìyàwó pìrìsẹ́ńtà kan pé ọ̀pẹ ẹ̀ ṣàì irú program yìí ó wà okay o tẹ́ bá wá ń ṣe ní orí program, rédíò program láàárọ̀ kùtùkùtù tí ò ti ẹ̀ ju 30 minutes tẹ́ ẹ̀ fi ń gbàdúrà fáwọn èèyàn. Ayé àwọn èèyàn. Mami tí ẹ náà wà ní Nàìjíríà, àwọn àbúrò ẹ wà ń bí tìgbọ́n tí wọn ò ní orí ọ̀fẹ́ àti ní data ṣùgbọ́n tá ń gbọ́ rédíò. A lè lọ síbẹ̀. Mami, tá bá rí ẹni tí ó fẹ́ ràn wá lọ́wọ́ nípa ẹ̀, ẹ pè wá sórí nọ́mbà 08057455803. Owó ọdún kan la máa san sílẹ̀. Tó bá dẹ̀ jẹ́ owó oṣù mẹ́fà, a lè san sílẹ̀ ká fi wò ó lórúkọ Jésù. A ṣe ní last year, but lọ́dún yìí lórúkọ Jésù a ò tí ì bẹ̀rẹ̀, but ó yẹ ká ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lórúkọ Jésù. Tọ́bọ̀ àwa dẹ̀ gbàgbọ́ pé tí ilẹ̀ church yẹn bá ti bẹ̀rẹ̀, church yẹn ni kókó tá bá ti bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ yìí lórúkọ Jésù. Àwọn èèyàn á máa wá síbẹ̀. Ìwọ náà lè sọ fún àwọn ẹbí ẹ pé ẹ lọ bọ́ ọmọ ọba ní ṣọ́ọ̀ṣì báyìí, á gbàdúrà fún ẹ. Ọ̀fẹ́ ni a fi fún mi. Ọ̀fẹ́ náà ni mo dẹ̀ fi ń fún ènìyàn. Lórúkọ Jésù, ibi ò ní ṣẹlẹ̀ sí yín o. It is well with you. God bless you all. See you tomorrow. It is well with you. Bye bye.